kíkà tó kẹsàn-án ìwà aburú àti ìṣẹ̀gàn. Ọlọ́run máa ṣọ́ mi àti jẹ́ mi bá ń ṣọ́ òun ẹlẹ́ẹ̀dá tó láyé mi ìwọ nìkan mo gbójúlé kí ilẹ̀ tó pa òṣìkà ohun rere àti ìbàjẹ́ ó ti lè bàjẹ́ pátá kíkà tó kẹsàn-án ìwà aburú àti ìṣẹ̀ṣẹ̀ kí ilẹ̀ tó pa òṣìkà. Daddy, phone ring o. Hello? Kini? You know, don't do anything stupid. Okay, bombo, see, okay? Daddy, kí ló ṣẹlẹ̀? Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ kò lè yé ẹ. Ṣókè ẹ̀sìn tó kàn ṣẹlẹ̀ ń sìn ni pé ibi tá à ń lọ yẹn àti bí lọ́gbọ̀n. But Daddy, ibẹ̀ wà very very important to me now. Are you stupid? Didn't you hear what I said? Ale lomo. Daddy. Are you shut up? What is it? Auntie, Kosoala, Arawa Bale. You're not sure pay one response to treatment. But doctor, mommy tí ó sọ̀rọ̀ iná ló ń bá mi lẹ́rù. Dẹ̀ sure pé mommy máa padà wá okay. Wọ́n sọ̀rọ̀ a few minutes ago kẹ́yìn tó dé yẹn. Kò sí wọn tó ṣe wọn máa rẹ̀. All is well. Ẹ ṣé gan. Ṣé kò sí tí ẹ̀rọ ṣọ́? Ó wá òjijì ló pè mí pé kí n máa bọ̀ ọ́n sí pé tí mi ò bá tètè débí báyìí ó máa para òun. Oh, really? Yes. Sherry, time here, or possible be I won't react to our treatment out for one. But she's fine, you know, I want to buy it. Ṣé ó dẹ́ àjà mi gan? I'm alright. Oh, okay. Ẹ fi pé kò sí problem ọba. No. Because from what time she leave? To have a party leave. You know, I know you won't lie to me. All right. Thank you. Thank you so much. Is she doctor? All right. Mami, ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Dá mi pé máa dìde kó jókòó. Ẹ ṣé ma. Ṣé ìwọ ò mọ̀ pé ojúṣe òbí ni pé kó tọ́jú ọmọ? Òun náà ni mò ń ṣe yìí. Bẹ́ẹ̀ ni, àmọ́ mami, gbogbo òbí kọ́ ló mọ̀ pé ojúṣe àwọn ni káwọn tọ́jú ọmọ. Ẹ̀yin lè wò mí bí mo ṣe dàgbà tó yìí. Láti kékeré lẹ ti ń tọ́jú mi bọ̀ títí tí mo fi tó yìí. Ọpẹ́ ńlá ni ó yẹ kí n dúpẹ́ lọ́wọ́ yín. Lágbára Ọlọ́run máa pẹ́ fún wa. Àmín. Àdúrà tí kò wá máa gbà fún mi ní pé nígbà tí ṣọmọ bá jinú tán kémi náà fẹ̀yìntì báyìí kí n jẹun ọmọ. Àmín. Lágbára Ọlọ́run bó lè ṣe máa rí mi. Àmín. Àmín. Mami. Ṣé irú kò tí máa mú wa? Ó yẹ kí n máa ṣe
so lórí wípé o ṣì ń yẹ fọ́tò mọ́mì wò òun ronú lórí ẹ̀ òun náà ló tún ṣì wà lóun ò ní ìdẹ òun ní ìdẹ náà ìyẹn kọ́ ni solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ sí mọ́mì ó ti sọ fún aláìmọye ìgbà náà dá mi pé sórí level tí ọ̀rọ̀ yìí dé dúró báyìí ní position tí mọ́mì wà báyìí a máa ní láti máa gbàdúrà ni wípé kó lọ́run ọba kó jọ kó fún mọ́mì ní àlàáfíà kó lọ́run olódùmarè kó jọ bá wa wò wọ́n sàn tèmi dẹ̀ nígbàgbọ́ wípé lágbára lọ́dọ̀ lọ́run ọba ọlọ́run á fún lálàáfíà solution nìyẹn ẹ̀rọ ẹkún kọ̀ ọkọ mi mami ò dé sáàmù ibi tí wọ́n wà yẹn kó ṣe rí ìyàbá yẹn ló yẹ kó wà ní pòṣíṣọ̀ tí wọ́n wà yẹn. dá mi pé ìtúkì gbogbo tó ń ṣẹlẹ̀ sẹ́dá ó ti ní ìmọ̀ ọlọ́run nínú ọlọ́run ló ní gbogbo nǹkan náà. Okay, it's okay, that's all right. Mo ń gbọ́. Okay, 200,000 naira mo mọ̀ ń pa yẹn. Plus 70 ìyẹn jẹ́ 270 ó easy. No. Mi ò lè fún yín 50,000 tán. Ìyẹn ò possible. Hello? No, tó bá mi sọ̀rọ̀ yóò ń ṣọ̀rọ̀ o. Wo hello ọ̀gbẹ́ni ní sùúrù máa pè é padà mo ti lálejò. Àásọ dáadáa lórí fóònù because ìwòrò tó ń sọ ẹ̀kọ́ lọ́rọ̀ èmi ò tiẹ̀ rí sí yẹn. Èmi ò rí sí it's all right it's okay. Fóònù nǹkan ẹ̀lẹ́sà. Bàbá Musa èmi ẹ má wọlé sẹ. Ẹ má wọlé àbọ̀. Family nǹkan fún bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀. Ojú yìí ojú mi rí. Bàbá Musa wà fún ní tẹ̀gbìn ìjẹ́ kú mo dẹ̀. Ìyẹn náà lọ jẹun wá kí ló ṣẹlẹ̀ sá. O ṣe o àwọn road safety ni o. Road safety. Ohun tí wọ́n ń ṣe fún wa ní ìgboro ọ̀dà. Kí ló pè àti road safety pọ̀? Wọ́n gba ọjà ìyàwó mi wọ́n mú ọjà ìyàwó mi wọ́n mú wọn sì kólẹ̀. Ok àlàyé yín ti yé mi. Road safety ó dàgbé best scout ni o. Àwọn tẹ̀ ń dárúkọ yẹn wọn kì í gba ọjà àwọn custom ló máa ń gba ọjà. Àwọn custom ni. Ẹ̀bọ̀ kí ló wá dé kí ló dé fi gbọ́jà ìyàwó yín kí ló ṣẹlẹ̀? O ṣeun bẹ́ẹ̀ lábí ni o torí yìí ń gbé ọjà gbójúgbó ni o ọ̀tàn bí ẹni pé àwọn fúnra àwọn òníyàwó lé wọ́n dájú tó jẹ́ pé wọ́n á wò pé kí ló ń ṣe àwọn èèyàn tí wọ́n yìí fi ọbẹ̀ gé àwọn òwò kan tó fi gọ́mì èèyàn tó bá jẹ́ pé ìyàwó tí wọ́n gbẹrù lọ́wọ́ rẹ̀ sínú wọn dùn. Àǹtí amúṣẹ̀ṣẹ̀ náà ràn gàn. Àkódá tó náà báwo náà ṣe máa lọ gbé ọjà gba ọ̀nà inú igbó ìyẹn ò dáa. Ẹ wò ẹ jẹ́ kí n sòótọ́ fún yín ṣẹ́rẹ́ tó bá ti gbé ọjà gba ọ̀nà inú igbó ìjọba lẹ́tọ̀ọ́ láti gba ọjà yẹn sílẹ̀ tíjọba ṣe wà okay yes all right. àwọn táwọn sọnù ọ̀dà kéèyàn lẹ́yìn tó kàwé inú ẹbí tó gbọ́n tó mọ òfin tó mọ complication tí ó sóyàn papọ̀ pẹ̀lú òfin ìwọ́n tó wá jẹ́ mọ̀ nísìsiyìí pé ìyàwó mi gbogbo ohun tó ṣe òun kódà àbí bá ń wá owó fún tí ó mọ̀ fi ṣiṣẹ́ mi báyìí. Bàbá Musa kí n ṣe ìrànwọ́ bá yín wá owó tí ìyàwó yín máa fi bẹ̀rẹ̀ ọjà míì àyè ò possible now. Ẹ wá irunmú ni wọ́n pe owó ó ṣòro fàtú ẹ wá nígbà tí kì í bóyá omi tí màá bù nínú àmú ni owó jẹ́ ẹ wo èmi ò lágbára yẹn for now ẹ ti gbọ́. àmọ́ jẹ́ kí eléyìí ò le sọ ma pé wọ́n lọ jẹ́ mọ̀ ní ìsìn pé ní tíyàwó mi ṣe gangan òun ni ọ̀dà àbọ̀ngbà sì ti gba àtọ́jú owó àtèrè wọ́n ti gbà ṣé bí mo ti ń bọ̀ sọ̀rọ̀ yìí èmi àtàwọn ọmọ mi àti ìyàwó mi àì jẹ nǹkan kan lóòrọ̀ yìí. ẹ wo bàbá Musa ṣẹ́rí gbogbo tẹ́ ń sọ yẹn kò sọ̀rọ̀ ńbẹ̀ n tíyàwó yín ṣe kò le tó bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ìyàwó yín padà sọ́dọ̀ àwọn custom kí wọ́n ṣàlàyé fún wọn wípé ókè o déètì báyìí o àsìkò báyìí o ẹ gba ọjà lọ́wọ́ mi o wọ́n á dẹ̀ san fáìnì wọn fún wọn tó bá ti san fáìnì tó yẹ kó san sí àkáǹtì ìjọba wọ́n á fún wọn lọ́jà wọn padà náà. ó yé mi kò lè padà lọ sọgbọ́n bọ́ọ̀ bá wa lè ṣèyún wọn tẹ́sí kan bẹ ní síríìtì kejì níbi ọ̀dọ̀ wa níbi tí wọ́n títí ti bàjẹ́ wọn wọ́n fẹ́ tà ní wọ́n ti gbé fọ́sẹ́ lèlè lórí bó bá lè rà yàn kí wọ́n rà lóko rẹ̀ tí wọ́n bá wá ra ọkọ̀ olóko tiẹ̀ ọ̀ wà gbé fèmí èmi wà mọ́ fi ṣe ajé ìgboro káàkiri wọ́n sì mọ dìlífà fún wọn lọ́ba tán. Bàbá Musa kí èmi mú owó kí n fi ra tẹ́gísì fún yín kẹ́ máa wà á fi ṣe ajé ìgboro káàkiri kó lè possible abẹ́yìn kọ́ ni. èmi náà ni. mo mọ̀ yín dáadáa adẹ̀jọ́ mọ́ra wa mo tún máa ń gbọ́ ìròyìn yín dáadáa láàrin ìgboro even títí dé orí ẹni tẹ́ ń bá wa ọkọ̀
tẹ̀ ń bá wa mọ́tò tẹjọ́ wà papọ̀ bí ẹ̀ ò ṣe ń sanwó fún déédéé tàbí ẹ̀ kọ́ gbé mọ́tò lọ ẹ̀ máa parọ́ oríṣiríṣi kò sí ìdáàkì ń gbọ́n bẹ́ẹ̀ o bó ṣe rí gangan nìyẹn èmi ò lè kówó tèmi kémi wá sọ pé mo fẹ́ fi ra mọ́tò fún yín o it's not possible ọ̀rọ̀ owó là ń sọ yín náà màá ṣe business kan mi ò ní ronú ẹ̀dá kí n tó ṣe náà yẹn ò possible ẹ wo kò sọ̀rọ̀ ń bẹ̀ jáde. ọ̀dà mi lọ́jọ́ jù ẹni bí ni làájọ gbọ́ ìwọ ọgbọ́n kankan tí mo ṣe rí tó dáa èyí tí ọ̀dà nìkan lọ́mọ ń gbọ́ mo ṣe tó dáa náà àwọn fún yìí lẹ̀ gbàgbé gbogbo ìtọ́ bá ní mo ṣe tá a sì wọ́n ra o tó bá sì lè rà yùn náà option kẹta rè sọ fún mi èlé lọ́mọ fún mi láràárọ̀ kí n mọ wá gba oúnjẹ ní tí mo fi gbọ́yàwó àtọmọ ńlé ọ̀tàn option mẹ́ta òun jẹ́ kíkan ṣẹlẹ̀ náà. bàbá Músè ẹ tí wọ́n máa gba owó lọ́wọ́ mi lójoojúmọ́ fi jẹun ẹ wò ó ṣe rí gbogbo options tẹ kà sílẹ̀ yẹn kò sí tó lè work ẹ gbà mí sọ fún yín kò sí tó lè work. ọ̀dà tó ń tí mò ń sọ yìí ọ̀ torí ọ̀nà. no oh my god. gbòó bàbá Músè ẹ má kúnlẹ̀ ewu làbọ̀rọ̀ kúnlẹ̀ náà ẹ bá yẹn balance mi inú ọ́fíìsì làwà o. èmi mọ̀ pé bàbá rẹ lọ́jọ́ àwọn náà bí wọ́n ti ṣeré wọ́n hawọ́ bíi kí ni dálẹ̀ lọ àmọ́ wọ́n má fi yìn jọ wọn dákun o. ó ní ọ́fíìsì mi wẹ̀. dákun rata ẹsí fún mi dákun. ẹ jókòó. wọn jó bàbá Músè. bó ni bàjẹ́ sọ wà pa ọjọ́ mẹ́ta ńlẹ̀. kí ni wọ́n ṣe lẹ́lẹ̀. bí kádàrá ti gbà nù. bàbá Músè ẹ jókòó. wọ́n ní wọ́n lè dìde ó dẹ̀ ẹjọ́ ẹ dìde. kí ni nǹkan tó ṣe. Jídé sórí bàbá Músè tó wà lórí ìpínlẹ̀ yìí ọ̀rọ̀ wọn ò yé mi rárá kò yé mi ẹ dé ẹ bẹ̀rẹ̀ sí ní ká oríṣiríṣi àǹkan sílẹ̀ kémi jọ o kí n bá yín wá owó tíyàwó yín máa fi bẹ̀rẹ̀ ọjà mi o nítorí pé àwọn custom ti gba ọjà lọ́wọ́ ẹ o that is the first option tí mi ò bá lè ṣe yẹn kémi ra taxi fún yín kẹ́ máa wá o mo tún níyẹn náà ò lè work ẹ̀ṣẹ̀ tí wọ́n á jẹ́ kó yé mi nísìnyí wípé ẹ fẹ́ máa wá síbí wọ́n máa gba owó ní àràárọ̀ tí a máa fi bọ́ ìyàwó àtọmọ ibo ló ti ń ṣe yẹn Jídé ibo ló ti ń ṣe ẹ wo bàbá Músè kò sí tó lè work nínú ohun tẹ̀sán yẹn ẹ dìde kẹ́ jókòó tàbí kẹ́ máa lọ. òṣèbọ̀ tí rojọ́ fún Jídé ẹ̀ ǹjẹ́ ó sọ̀rọ̀ ẹ dìde má dájà ń bá wọn lè jókòó ẹ dìde kí n jókòó ìwọ ni o ẹ jókòó ọ̀rẹ́ mi. Sit down. òbí wọn ní ẹni tá a bá ń sùn tí ọ̀là ń jagun pálù jọ ń torí Ọlọ́run ta ló fẹ́ kọ́ lọ́ba níbo ló fẹ́ kọ́ jagun pa sí bọ́ ṣe wà ẹ́ bọ́lọ̀ ṣe ń gbé ẹ̀gà tí owó ń dé ọwọ́ ẹ̀ tó ń ṣòro fún ẹbí tó ń ṣe fọ́ọ̀rẹ́ Ọlọ́run àmà tún bọ̀ máa gbé ẹ̀gà ó ní wá owó tì gbogbo nǹkan tí wọ́n ní kò ṣe fáwọn jọ gbìyànjú ní option mẹ́ta bí option mẹ́ta yẹn ṣe ẹ̀kọ́ mbẹ́ fún. bàbá Músè mo ti gbọ́ nǹkan tí Jídé bá mi sọ ọ̀rẹ́ mi ni kò dẹ̀ lè bá mi sọ̀rọ̀ tì ẹ máa lọ màá rorí sí nǹkan tó sọ yẹn ẹ má rí máa rorí sí. ó ṣe é jàre ó ṣe mo dúpẹ́ o àmọ́ wọn ò tí ì lè lọ. kí ló tún ṣẹlẹ̀. kí n la ní. wọn náà gbọ́ nǹkan tó ń sọ ọmọ rò ìsọmí ọmọ rò ìjọ tó bá tó rò tán ìjọ náà lèmi náà kó lọ ọ́fíìsì rẹ̀ o. mo sọ fún yín pé màá wá nǹkan ṣe sí i a ní kẹ́ máa lọ. bàbá Músè ẹ jẹ́ kọ́kọ́ yín balẹ̀ mo ti bá a sọ ọ́ dẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀. gbòbí jẹ́ kó rò tán kíákíá kó fún mi lésì kan pàtó. it's okay bàbá Músè tó bá di weekend ẹ wá bá mi lé màá gbégbèsè lórí ẹ̀ ní kíákíá. sọ ọgbọ́n ní ìsìn ọ́ tẹ̀sẹ̀ sọ̀rọ̀ ní congratulations. ẹ̀ṣẹ̀ bá mi kí ìyá Músè ẹ bá mi ká àwọn ọmọ kò sí wàhálà. ó yá owó ọkọ̀ mi àti owó àlejò kọ́ pa gbogbo ẹ̀ papọ̀ kí n mú un lọ. bàbá Músè ẹjọ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ náà. ibo ẹjọ ṣé gbogbo ìgbà tí bá ti wá sọ́dọ̀ mi àfi kẹ́ máa gbówó ni èmi ò láìkí ní tẹ máa ń ṣe yìí náà kí ló dé. ọ̀sẹ̀ mi ti jù báyìí gbogbo wa tó fẹ́ mú lọ́wọ́ bọ̀dá mi yọ̀ dà ìwà àwọn tó dáa ní kọ́ mú àwọn ti kú ní ìsìn wọn dé rọrùn gbogbo tó ṣe é lẹ́hùn là ń ròyìn yìí bọ̀dá mi wọ́n ti ṣèrè wọ́n náà mọ̀ sí bẹ́ẹ̀ mú nǹkan lẹ́ òde. bàbá Músè ẹ ṣàfẹ́ gbowó àbí. dákun fún lówó jẹ aṣọ tó ń wọ̀ náà ni ọ̀la ń bò yìí ọmọ yìí ojú ọba bá rẹ̀ dé nǹkan nígbà táwa kékeré bá a lọ ṣàgbé pẹ̀lú bàbá yẹn wáyé ẹ ò bá ẹ rà kí n mọ̀ sọ ẹ máa lọ yín yín o ṣe. Bàá Músè Bàá Músè ìwà nù gbogbo ẹbí ni bọ́n ṣe wà nù ẹbí ni. ó lágbára díẹ̀ o. tẹbí yóò lè le tó tẹbí tiwa kí ló tún ṣẹlẹ̀ lunch break ilẹ̀ wà yìí bó ṣe promise mi mo ti expect pé wàá kọ̀ pé mi kò ti dánwò ni. honestly mo ti gbàgbé o
èmi ti ń ṣe transaction mi lórí fóònù tèmi yìí. yàrá dọ̀. Okay, no problem. It's all right. Secretary. Mọ́mì, ṣe bẹ́ẹ̀ lẹ ránṣẹ́ pè mí. Má bínú, mò ń bọ̀. Àwa yíyan. Ó dà pé ẹ̀ ní nǹkan kan sọ ọ́, èmi bízì. Mọ́mì ló ránṣẹ́ pè mí, orin dẹ̀ wọ́n fi mí kọ. All right, it's okay. I'll answer. Okay. Ìsìn nǹkan tí mo ń tọ́ láti explain fẹ́ lórí fóònù yẹn. Ọlọ́run ló máa ń ṣe ìwòsàn. Àwa dókítà kan máa ń try ni. Ṣùgbọ́n nígbà míì náà táwọn náà bá ti lo àwọn oògùn tó yẹ ká lò fún wọn. Tàbí tá a bá ti take àwọn precautions kọ̀ọ̀kan nígbà tó yẹ ká take ẹ̀. À ní crisis pẹ̀lú ẹ̀ tó wa. Báwo? Àti pé para wọn mi ti wá kẹ́sì. Dókítà, ẹ̀yin lè sọ̀rọ̀ báyìí. Ẹ mọ̀ pé kò easy. Ìyá kò ṣe tí mo ní lélẹ̀ òun pé méjì lọ́wọ́ mi. Máa fún ẹ ní 5 to 10 minutes kó bá wọn sọ̀rọ̀. Mi ní fẹ́ kó tó stress wọn. I promise ẹ ní stress wọn. All right. I'll take care. All right, ma. All right. Ẹ ṣé go. Mami, ṣé wà okay? Mo wà okay. Ẹ ṣé o. Mo wà okay, ara mi sì yá. Báwo wà ní? Kò sí problem. Ọkọ yín kọ́? Ó wà. Òun náà ní kí n máa kí yín. Ó ṣe Ká ní kò lọ síbi ṣẹ́gun ní abájọ débi báyìí. tó bá mẹ́tì tó bá délé. Ìpẹ̀lẹ́ máa. Kí wàá lè ti rí jẹ báyìí? Mi ti jẹun. Ṣé kí n máa ń gẹ̀ẹ́tì oúnjẹ kí lè máa jẹ? Èmi tí kò sí nǹkan tó gbé wá sínú oúnjẹ. Ẹ máa jẹ ẹ ṣọ́. Sir, need to permit to the money like change our system, sir. Why? Kò function dáadáa mọ́ ni, sir. Function dáadáa mọ́ how? Àwọn informations tẹ́ fi sórí ẹ̀, data tó wà lórí ẹ̀, ó ń delete ara ẹ̀. I need láti upgrade ẹ̀ ni. So and if you want to upgrade system, so kẹ́ ẹ ra mí gangan, òun wá ní solution fún. Bóyá kára mi ni, sir. Ó ti yé mi, má worry, mo padà bọ̀ lọ́dọ̀ ẹ̀. Kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ tí yín o? Sir, ní department wa, a ní problem pẹ̀lú àwọn third investment. Sir, mo bá rí pé bí a tẹ bá yọjú sí wọn, wọ́n lè award contract yẹn fún wa. Oh my God. Láàrin kọ́, Wọ́n sì ń lé sir. ọ̀gá ẹ̀ ò sí ilé àbí? Kò sí òní mo bá lọ́rọ̀. Ṣó ti yẹn sìn? You guys, you don't know what you are doing. Àbí bẹ́ẹ̀ kọ́? So because of it, system called dancing, you now want us to change all the systems in this company. Over 40 systems. For us to change it, all because of Pekoda. Is that not what you're saying? Because of Moshe Nishe. Tí èèyàn bá fẹ́ upgrade system, ṣé bẹ́ẹ̀ máa pa àwọn tó mọ̀ nípa ẹni pàdé upgrade ẹ̀ level tí ó wà ń sìn. Is that not the solution? Abẹ́ẹ̀kọ́ ẹ kàn fẹ́ bí owó bá ṣe lè máa waste ẹ̀ dànù ní company. Ṣé bí nǹkan tẹ̀ ń try láti ṣe nìyẹn? Wo bí lè ṣe ń sọ̀rọ̀ rádaràda? Èmi ní kí n lọ yọjú sí tag investment. Nígbà tí wọ́n mọṣẹ́ wọn níṣẹ́, kí lè wà ń bẹ̀ fún kí lè ń gbowó fún? Àwọn náà jókòó látàtà ọ̀rọ̀ ẹ̀. Wọ́n ò ní sọ anything. Bó ṣe máa wú kalẹ̀ tí wọ́n máa ṣe gbin, wọ́n máa mí sínú àwọn nìyẹn. What do you have to say? Nothing. You are not doing anything. Yes. You don't have anything for us. You don't have anything to offer us. Go see. You see? Láti bí 3 months tí wọ́n ti wà ní ọ́fíìsì ńsìn ní department wọn kò sí nǹkan kan tí wọ́n lè jókòó sí bí ńsìn tí wọ́n lè account fún wa wípé ohun tó dáre ohun tí ò dáre nígbà tí wọ́n mọ̀ tán ṣe wọn ò ṣiṣẹ́ à ń fún wọn lówó wọn ò mọṣẹ́ wọn ṣe àdá wọn dúró. You see? Mo fẹ́ kí kinní kan yé yín o láti bí oṣù bíi 4 tẹ́ ẹ ti wú kẹ́kẹ́kẹ́kẹ́ tẹ́ ò sọ̀rọ̀ àti táwọn tó kù ti mọ̀ tí wọ́n ṣe iṣẹ́ tí ọmọbìnrin ń ṣe òun la fi ń sọ sálárì yín láti bí oṣù bíi 4. Ọlọ́run àkẹ́
Àmín sà. Wàá túbọ̀ gòkè jù báyìí lọ. Àmín. You are blessed in Jesus' name. Kò sí gbogbo nǹkan tó dáwọ́lé báyìí tí ò ní yọrí sí ọrẹ fún ẹ. Òun fẹ́ kí company ga sókè ayé àga. Anytime tó bá ready láti lọ establish títọ́dọ̀ tiẹ̀, anytime any day, kò sí wàhálà, mo ready láti assist ẹ. Ṣé o ti yẹ ń sìn? Very good. Sà, ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ mi because iṣẹ́ mi ni mò ń ṣe. Bèbè, àwọn Yorùbá sọ wípé yìnyínyìnyín kẹ́ni lè ṣe mí. Jẹ́ kí n yẹn iṣẹ́ pọ̀ lórí tébù táyì máa ṣe tó jẹ́ pé wọ́n ló máa ṣe. Mo ti rí ibi táṣìírí wà nílé iṣẹ́ yìí, mi ò lè lajúlẹ̀. Wọ́n ní tí ìdí bá bàjẹ́ tán tó nídìí ló ń dà. Ẹ gba department yẹn lọ. Ẹ dìde. Jẹ́ kí n rí wọ́n. Jẹ́ kí n rí wọ́n. Okay, sir. Mommy. Jesus Christ. Kí ló ṣẹlẹ̀? Irú aláwọ̀ mi ńlá tó le tó kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Mami ni. Mo rí mami. Ó dàbí pé wọ́n gun òkè kan. Òkè yẹn tóbi. Wọ́n ti wá gùn. Wọ́n ti gùn dé the last one. Ẹ̀kan náà mi mọ nǹkan tó yẹ wọ́n lẹ́sẹ̀. Ọkọ̀ jábọ́ ni. Ẹ̀rù bà mí. Dàbí pé kí ló dé tó ń ṣe báyìí? Mo ti sọ pé kò gbé ọ̀rọ̀ mọ́mì yìí kúrò lọ́kàn. Ọ̀rọ̀ mọ́mì tó gbé sókàn àyà ló jẹ́ kó máa lárò àlá tó sọ yẹn. Mo ti sọ láìmọye ìgbà wípé àdúrà lọ̀rọ̀ mọ́mì need. Kó ló fún lálàáfíà ní kókó kí ni gbogbo eléyìí náà? Anyway, that's all right. So, Àmọ́ ọkọ mi, ṣé kò ṣe pé nǹkan burúkú ti ṣẹlẹ̀ sí màmí báyìí? Dàbí pé stop it. Ó ń ṣọmọdé náà. Ó ṣe ọmọ gbàdúrà. Doctor. This time. So. That's all right. It's okay. That's aboyún ìlú abímọye àgàn tí òbí akọwọ ẹ bó sùn o gbogbo ara ó fẹ̀yìn fọmọ rí. wọn ti bẹ yín gbà tí wọn ṣe sinimá ògùn rẹ. àwọn sinimá bàbá wọn ń dà gan. ẹ ṣàkọjú sọnà àtẹ̀tẹ̀ débi tẹ̀. kíkọ́ mò ń lọ. ibi lọ ń lọ ọtí wálé tipẹ́ wọ́n lẹ̀ kí n gbé fún ọ bọ́lẹ̀.
sọ́dọ̀ yìí kọ́pà ẹ̀sùn ló dámọ̀. ẹ wo bí ọ̀nà lẹ́yìn rè ibi òjò bíi tí mo ń lọ. síìtì tó dákọ̀ ọ̀hún bọ́ bá ti gba sọ́rọ́ngò yìí ọjà sí síìtì yín bẹ̀ ọ̀tán. ibi ẹ wá ìtẹ̀sẹ̀ kúkú gbé mi dé street yẹn tẹ́lẹ̀ ń gbé mi pé kí n gba bíi. bíríìjì ti gé wájú ni bíìgì ti gé wájú ó ti kọ́tọ̀ béèyàn bá sì ní kéèyàn mọ̀ lọ bá òun sọmọ kò ṣeé ṣe kí n bá ní kí n sọ fún ọ pé kí wọ́n fúnra rẹ ọmọ ọ̀fẹ́ sẹ́yìn lọ ọ̀fẹ́ ló tó 2 hours kan tó dé ọ̀dọ̀ yín àmọ́ bá ti orí gbó yìí igbó sùúrù lásán ni eléyìí ò tó nǹkan igbó kékeré ni bọ́ bá ti là igbó ìkọjá síìtì ti bẹ̀ lọ́rùn ibẹ̀ ni síìtì lọ́rùn lọ bówó kọ́kọ́ mówó wá dákun. owó wa yọ ọjà sí ọjà dákun ẹ̀ wọ́n jọ pé o ṣe o ṣe o ibẹ̀ ni o kọ́ ọmọ lọ igbó sùúrù kékeré lásán ni o ọ̀sẹ̀ ìtura o bàbá ìrókò ìmọ̀rìṣà bàbá ìgbé ìwélé lọ́wọ́ akọ ọdún òní o àwọn alákọ ọdún tó rà gbowó ńlá ọdún làárọ̀ bá ọdún làárọ̀ bí olùwọ̀ sí o tí o ti sọ pé kí ẹ rà lọ tí o gbẹ kí ẹ rà ọdún ní gbé yípo mo ti gbé yípo lóhùn lọ́dà gbogbo jẹun bí wọ́n bá délé ni wọ́n sọ pé ẹgbẹ́ gáràjì wọn ti gbé ẹgbẹ́ gáràjì nílé wọn rà. Billy, Babili, Billy, ó nìkan dákun owó àjọ mi ti pé. Wàá gbọ́ wọn ò ní gbọ́ sítórì lọ́tẹ̀ yìí o. Ẹ wà ní mo sọ fún mi pé Mr. Tisa kan ní ọmọ ẹ̀mí kan tí kìnìún kan ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́ o. Èmi ní ń gbàjọ o. Owó ojú eégún mọ̀ ń kó bọ̀ o. Kò jó owó èpè kò jó owó kíní mọ̀ ń kó bọ̀ o. Bọ́ọ̀ bá mọ bí mo ti rówó ìwọ gan wò ọ́ fẹ́ ṣépè fún mi o. Owó ojú eégún ni owó èpè ni o dákun o owó mi ó pè ní o ọ̀dà wọ́n bọ̀ ń bẹ̀ ní ìsìn wọ́n bọ̀ ń bẹ̀ kọ́ bá mi náà fi ògógóró díẹ̀ lẹ̀ ọdún bá kọ́dún o èrè fún ọmọ ìwọ tuntun lálẹ́ ayé o ìyọ̀ tó ń rìn ẹ́. Bàbá Músẹ̀, kí ló ń ṣẹlẹ̀ bó lè wà náà? Ẹ wò ẹ ti ń pẹ́ jù ń tèmi, kí ló le tó yìí? Ó bẹ́tà, ok, ẹ dáhùn jàre, ọ̀dà it's alright, it's okay. Ẹ wo, ẹ ṣe kú jẹ́ kí mi máa lọ because ẹni tẹ́ ń pè látàárọ̀ tọkọ sọ pé mò ń bọ̀ mo ti fẹ́ dé junction kọ́ máa lọ delay mi ni o. Farabalẹ̀, àfi kó ní sùúrù kẹ́nìyẹn dé. Weekend la wà náà ó mọ̀ pé mi ò lè rówó gbà ní bank èmi ò dẹ̀ ń lo ATM mi ò lórí o because mo believe pé tí bá ti mu dání báyìí tí bá ti ń fi sí tó ń pọ̀ owó jáde ṣéǹjì ń gbẹ nínú àkáǹtì nìyẹn so tó bá ti dé ẹni tí tó bá ti kólẹ̀ máa kó fún wa lọ bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ máa lo ATM ó wà òkè gan. Wọ̀rọ̀ kí ni èèyàn wà ní hàn bàbá Músẹ̀. Àmúṣe ìjọ ẹ bá ń fọ́ ní jàre ẹ lè tọ́ láti ta ìwé wo láti mọ́ fi ń kíra wa nù. Má fi nítorí Ọlọ́run bá. Ọ̀gá sẹ́rí ní Nàìjíríà tiwa ní àwa fi hànú kíyàn ní bẹ́ẹ̀ ti wà ìbórúkọ yìí ti gùn tóun hànú ní fi spẹ́ẹ̀lì ẹ̀ bàbá Músẹ̀ pàápàá wa táwọn àtẹ̀sìn sẹ́rí bàbá ti ríra wa báyìí hànú la fi ń kíra wa ó ní bá ti ń pera wa tẹ́tí bá ti tẹ́ hànú wọ́n ti mọ béèsì ibi tí èmi wà bí èmi náà bá ti gbọ́ àwọn hànú kan mo ti mọ béèsì ibi tẹ́ni ń wà. Ọ̀dà kò sí wàhálà anyway báwo ni iṣẹ́ ṣé ọjà lọ bó ṣe yẹ kó lọ ọ̀dà kò sí wàhálà ibo lẹ bá dé báyìí ẹ jẹ́ ká rí deliver torí iṣẹ́ rí ọ̀gbẹ́ni tó wà lórí ìdúró yìí owó ló fẹ́ gbà. àwọn òrò gbà ọ̀gá òde dáa gan lẹ́nu sẹ́rí òde dáa ó kàn jẹ́ pé nígbà tí sẹ́rí kíní tí mo ní kẹ́ ẹ ṣe níbi abẹ́ ọkọ̀ yìí ó fa wàhálà gan lónìí o Ọlọ́run ti ẹ̀ yọ mí ní tí ò jẹ́ pa àwọn ọmọ iléèwé kan Ọlọ́run yọ mí o bọ̀ mo ti ṣe ọ dá wà lálẹ́ àmọ́ mo ti ṣe
nígbà tí wọ́n wá ń bọ̀ náà níbi ìjọsìn bí àwọn ọlọ́pàá tí wọ́n ń gba tí wọ́n máa ń dé kìlà oníkìní oníkìó táyà tí mẹ́mẹ́ náà ọbẹ̀ lójijì ó yá gan ó yá torí pé n ò já tíkẹ́ẹ̀tì wọn á fẹ́ sá fún ọlọ́pàá mú ètè náà báyìí mo kàn gun orí kìíní ni pò lójijì àmọ́ at the end of the day ọlọ́run bá wa ṣe mo ṣòwò náà. bàbá Músè. gbà tí mo wá ń padà bọ̀ ní jọ́sìn gangan tẹ́ fi pè mí hùn ẹ̀yin lẹ́fà o bẹ́ẹ̀ ti ń pè mí báyìí á kí n dá ọ̀gá lóhùn báyìí oríṣi ọmọọgùn igi hùn pẹ̀lú kinní hùn ó sì wà ń bẹ báyìí wọn yọ torí tí n bá yọ yóò jo kinní hùn yóò jo táyà hùn. ó dà bàbá Músè ẹ̀ mọ tó ṣẹlẹ̀ ṣé ní gbogbo àlàyé tẹ̀ ń ṣe kò sí tó burú ń bẹ̀ ẹ tiẹ̀ kọ́kọ́ kówó deliver wá kémi fún ẹni kó tiẹ̀ máa lọ tó ń bá lọ tó á dẹ̀ máa ṣàlàyé á dẹ̀ mọ nǹkan tó máa ṣe sáwọn nǹkan tó bàjẹ́ lára mọ́tò kí ló dé ṣe báyìí gan-an. ó dà kò sí wàhálà mo ti rè po. pẹ̀lú gbogbo tẹ kà sílẹ̀ yìí náà bẹ́ẹ̀ ni sà no problem. a gbọ́dọ̀ sí wifi náà ojú ti dé o mo ti gbọ́ o ilé ìwòsàn ti ṣiṣẹ́ dáadáa mú. bàbá Músè ọ̀gá àbí mi ò mọ owó àìwọ́dà bàbá Músè ẹ̀yìn ọ̀gá. ìlú olówó ilé. òun náà nìyẹn ti kà dáadáa 950 náà ni. 950 owó kílé ẹ dáhùn jẹ́ pé ìtókù wájà rèé kí ni gbogbo yẹn náà. ọ̀gá kí ni ṣe ń báyìí ń bẹ̀ gbọ́ owó tí mo kà lẹ̀ ẹ bọ́ sí gbọ́dọ̀ kẹ́rẹ́ bí àwọn èèyàn léèrè ẹ béèrè wò pé ládùúgbò gbogbo tí mo ní mo ṣe lára ọkọ̀ yìí o ṣé wọ́n lè rí kọ́bọ̀ wá fún náà mọ́. owó yóò lè ká àkọ́tà fẹ́ fi ṣe. lálẹ́ yín lára yín ya ṣé ẹ ń gbọ́ mi jàre ọ̀gá ń tọ́sẹ̀lẹ̀ nù o wọ́n ti ṣe nǹkan lára ọkọ̀ ẹ̀yìn mi ni o. ẹ̀yin náà lẹ ti fa sẹ́rí gbogbo orú nǹkan báyìí ọmọ ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ ńgbà tẹ́ ti sọ pé ká mọ̀ ṣe night duty òun ló fa ògbélé kí mo wá gbọ́kànlẹ̀ láago 6 rọ̀lẹ́ òwúrè aago 6 táyì ní gbọ́kànlẹ̀ àwọn kọ́sọ́mà mi gangan tó jẹ́ pé ọkọ̀ ọba Músè wọ́n fẹ́ wọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ ti ṣọ́ọ̀bù báyìí ni bẹ́ẹ̀ bá dé tó kù nísìnyẹn rí wọ́n ẹ̀sẹ̀ ń palẹ̀ mọ́ ni bẹ́ẹ̀ dé láfẹ́ wọn ẹ̀sẹ̀ ń palẹ̀ mọ́ ni tó ti yẹn nísìnyẹn lẹ́fà ẹ mọ́ tá a mọ̀ sí ọ̀gá ẹ jẹ́ ń padà sí gbòòrò báyìí mo sì táìmù sí àwọn ó bá wọn ẹ jẹ́ ń rè káwọn ará tó kú àti láfẹ́ wọn owó pè yóò tún lé gan pàápàá. ok kò sí problem ẹ mú kọ́kọ́rọ́ mọ́tò wá tó bá di àárọ̀ làkẹ́ padà wá gbé mọ́tò. ó sì dùn mí gan èmi ò fẹ́ kéèyàn mọ̀ bínú kọ́sítọ́mà tó kọ́sítọ́mà làwọn méjèèjì kò yẹ ká mọ̀ bínú sáà ẹ ti ń bínú bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ yìí sìn ó ti hàn pé bínú ni ẹ jẹ́ ń rè ṣe night duty kó lè pè. mi ò bínú mo ní kẹ́ mú kọ́kọ́rọ́ mọ́tò wá tó bá dàbọ̀ làkẹ́ wá gbé mọ́tò ṣé mo bínú nìyẹn ni ẹ dáhùn jàre à. ẹ bínú ohun yín sì ń le ẹ sì lẹ́ẹ̀ bínú mo ní mi ò bínú ẹ sì gbé ohun yín le ọ̀gá ẹ̀ ń bínú. bàbá Músè ó dàbẹ̀ ní pé ohun mi lè lóòótọ́ ẹ jẹ́ kí n fi sùúrù sọ kẹ́ lè mọ̀ pé mi ò bínú bàbá Músè ẹ mú kọ́kọ́rọ́ mọ́tò yẹn wá tó bá di àárọ̀ ọ̀la kẹ́ ẹ padà wá gbé. ọ̀gá ọ̀dà ẹ ṣe gan ni sà. sí alẹ́ tẹ̀ fẹ́ mọ̀ sí. kò rẹ máa fi sùúrù kò sí problem. ọ̀gá ẹ dákẹ́ mọ́ bínú ẹ fún mi ní bíi ṣéǹgì 100 naira bẹ́ẹ̀ kí n fi gbé báìkì délé. bàbá Músè nínú owó tẹ kó sílẹ̀ yìí náà. bẹ́ẹ̀. okay no problem. ẹ bá ṣe lè wá òkè. yóò tó àmọ́ kò lè gbé mi wá bí lọ́la o àwọn ọ̀rẹ́ wọn mọ̀ ní ti ṣe. wọn ò rẹ́ ṣe gan ọ̀dà kúrò ẹ̀sìn gbé. ìjọba àtẹ̀ṣe bá mi káwọn mọ́ o. n tí mo sọ nù night duty gangan ni. kò sí wàhálà ẹ ti àwọn. ẹ dùn lọ kí ló dé ṣé bẹ́ẹ̀ lẹni mọ́tò yín ẹ wá jẹ́ kí máa yẹn kó máa kó owó èkuru owó àkàrà fún yín ẹ gbá mọ́tò yín lọ́wọ́ ẹ̀ náà. bẹ̀rẹ̀ rẹ̀ torí ọ̀gbẹ́ni tó ń lọ yẹn ẹbí mi ni kò síbi tí màá tì sí eégún tá a so májá lọ́rùn lọ́rọ̀ ẹ jẹ́ nínú ayé mi kò síbi tí màá lè lọ. o mọ ohun tó ṣẹlẹ̀ yá fi ti ọ̀gbẹ́ni yẹn sílẹ̀ èyí tí àdìjọ ń sọ tẹ́lẹ̀ yẹn ló wà very important sí mi now wóróworó tó kó sílẹ̀ yìí mi ò lè kó fún ẹ because kò tó ṣe nǹkan tí a fẹ́ ṣe n tó máa ṣe fún mi ni pé tó bá ti di Monday pè mí màá make sure pé mo ti arrange owó yẹn màá fún ẹ cash wàá lè lọ ṣe nǹkan tí mo ní kò ṣe fún mi yẹn á ṣe fún mi lọ Monday ok. kò sí wàhálà my bros ẹ kàn máa ní láti fíìmù náà ní ọkàn ẹ mọ àti gbé báìkì. bẹ̀rẹ̀ rẹ̀ sá. bí bàbá Músè ṣe gbé báìkì wọn náà fẹ́ gbé báìkì. ṣe mọ eégún tá a so májá lọ́rùn kòlókòló ẹ ní. but ìwọ náà pẹ̀lẹ́ tó ń complain pé owó ìkéré o tún fẹ́ gbà nínú ẹ̀. kò sí wàhálà ìwọ náà gbà. ṣé ẹ náà wà òkè fún ẹ. ó máa lè. ẹlẹ́dàá mi àga. ẹ ṣe gan. it's alright no problem. ẹ ṣe fún wa mi káwọn wọn. 950 látàárọ̀ ẹ lè gbà ká ẹ. kò sí wàhálà. My dad. You know me? Sir. For sure, no. It's all right, sir. People don't want to
ṣẹ́rí dáàdì mo ti sọ fún yín pé anything tí n bá ti ṣe fún yín ẹ á máa dúpẹ́ lọ́wọ́ mi nítorí èmi tí Ọlọ́run ń lò láti máa ṣe nǹkan yẹn mi ò ríra mi nírí wípé àna mi tàbí bàbá ìyàwó mi ni mò ń ṣe nǹkan fún rárá o ìgbàgbọ́ tèmi ni wípé mò ń ṣe nǹkan yẹn fún bàbá mi. síbẹ̀síbẹ̀ náà mo ṣáà máa dúpẹ́ náà ni ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ thank you so very much. ẹ ǹlẹ́ sá ẹ ṣe gan sá ẹ ṣe àdúgbò sá wẹ́ àdúgbò wa ti yá sá. ní kíákíá ni mo rò pé bóyá wàá bá mi ṣeré dáadáa kó tiẹ̀ tó lọ àtọ̀. ẹ má bínú tó ṣẹlẹ̀ ni pé irin mi ṣì tó 2 sí 3 láwọn ibi tí mo ṣì máa tọ̀ ṣì tó fà á nìyẹn. It's all right. Kó bá mi kíyàwó ẹ̀ tó bá dé rẹ̀. Àgbọ̀sà. All right, sir. Yes, sir. Mo lọ sí ọ. Ọ̀rẹ́ dá lè mi àbí. Dúró lọ kí ni kò tó fẹ́ gbà bẹ́ẹ̀ nà? Kí ló tó fẹ́ yálé fúlápá ọkọ̀ náà? Ṣé nǹkan mi wà ń bẹ́ẹ̀ ni? Mo ní pé kó má lọ sódò ẹbí mi mọ́. Kí ló wá rọ̀ wá mi gbogbo sọ fún mi jẹ́ kí n mọ̀? Mo ní kó bàbá mi lọ́rùn sílẹ̀. Ṣé nǹkan mi wà ń bẹ́ẹ̀ ni? Dámi pé kí ló tó ń sọ̀rọ̀ báyìí? Jọ kí ló rọ̀ nínú kí n lọ wo bàbá ìyàwó mi? Bàbá mi kọ́ o, tó bá pè fẹ́ mọ nìyẹn. Bàbá mi kọ́, ìyá nìkan ni mo ní, ìyá mi dẹ̀ ti kú. Mo sọ́ nìkan mi ò ní ẹbí kankan. Ṣé o ti gbọ́ mi kó o ṣú ara ẹ gangan? Dámi pé jọ kò sọ reason fún mi tó fi sọ pé kí n má máa yọjú sí bàbá yẹn kí ló ṣẹlẹ̀. Tó bá tó time wàá mọ reason kò tí ì yà for now ṣé o ti gbọ́ àwọn tí mo sọ wàá gbọ́ mi láti òní lọ má jẹ́ lọ bàbá mi má dẹ̀ fún wọn ní anything àmọ́ tó bá wá kọ́ tó ṣe nǹkan tí mo fẹ́ nǹkan tí màá ṣe fẹ́ ò ní láìkẹ́. Dámi pé àbí ìyàwó mi kọ́ nìyẹn. Dámi pé. Ẹ jẹ́ ká kí abiyamọ tó oyún fún oṣù 9 títí di ọjọ́ ìkúnlẹ̀ nítorí pé iṣẹ́ ńlá ni wọ́n ṣe. Ó wá yẹ ká ka bàbá nù nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ló ṣe. Ọ̀rẹ́ irú ẹ̀ṣẹ̀ wo ni bàbá lè ṣe ọmọ ẹ̀ tí ọmọ dẹ̀ máa pinnu lọ́kàn ẹ̀ wípé òun ò ní dáríjì bàbá òun. ẹ sà kí ló ṣẹlẹ̀. Kò yé mi ni. tí bá sọ fún ẹ pé gbogbo nǹkan tó ń sọ látẹ̀kọ́ iye mi irọ́ ni mo pa mi understand nǹkan tó ń sọ kí ni nǹkan tó ṣe and again kí ni nǹkan tó ń drive at what are you driving at what is it what are you talking about. Jídé ọ̀rọ̀ dá mi pé ni mo sọ ìyàwó mi. ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ló ń sọ. Bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ ìyàwó ẹ̀ òun ló ń sọ tó wá bẹ̀rẹ̀ sí ń pọ́n báyìí ọ̀rọ̀ obìnrin lásán ló fẹ́ sọ ló bẹ̀rẹ̀ sí ń sọ gbogbo nǹkan tó ń sọ yẹn nítorí pé ó máa débi ọ̀fọ̀ ni mo tún kọ́ àbójú di babaláwo tó bá fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìyàwó ẹ̀ ń gbà mí wà ní o fẹ́ kọ́ gbẹ́bọ o fẹ́ ṣètùtù lọ. obìnrin tèmi àti ẹ ti jọ mọ̀ pé wàhálà gangan ni wọ́n àwọn bàbá tó bí bàbá tiwa gan mọ̀ pé wàhálà lóbìnrin ìyẹn ò stop wọn láti má fẹ́ yàwó àwọn ọmọ táwọn wá bí tó jẹ́ bàbá tiwa àwọn gan mọ̀ pé wàhálà lóbìnrin àwọn náà fẹ́ yàwó àwa gangan ta tún wá jọ ọmọ wọn àmọ́ náà bá àti ẹ̀ bá àmọ́ agbọ́nù tán pé wàhálà lóbìnrin àṣekìlì àfẹ́yàwó àwọn ọmọ táwa gan máa tún bí àwọn náà mọ̀ pé wàhálà lóbìnrin wọn máa padà mọ̀ wọ́n dẹ̀ tún máa fẹ́ yàwó àwọn ọmọ tí àwọn ọmọ wa máa bí àwọn náà máa fẹ́ yàwó pẹ̀lú wípé wàhálà náà ni wọn bẹ́ẹ̀ náà dẹ̀ ló ṣe máa lọ so ńgbà téèyàn ti wá mọ̀ pé wàhálà lóbìnrin báwo lèèyàn ṣe máa fún ẹ ní wàhálà téèyàn bá ní problem pẹ̀lú ìyàwó ẹ wàá sọ̀tẹ̀ nínú ilé ni kódà kó ṣẹ̀ṣẹ̀ solve problem kan ní mínítì kó tún ní kó wọlé kó jáde wàhálà mi tún lè gbẹ̀yọ wàá tún sọ̀tẹ̀ náà ni so you don't have to bring that to your work kó wá bẹ̀rẹ̀ sí ń jẹ́ kó máa disturb them kó máa disrupt gbogbo iṣẹ́ you will face that domestic problem at home. Okay. Gbogbo nǹkan tó sọ gbogbo ẹ̀ mo ti gbọ́ kò sí problem. ọ̀tọ̀ tí ẹ̀yìn tèmi ń bá bọ̀
ní pé kí n wá sọ fún ẹ pé sáìtì tí mò ń ṣe o èmi ò ṣe mọ́ for now. yes jíde kí ló ṣẹlẹ̀. mi ì ṣe mọ́ mi ì lè wá jẹ́ kọ́mọ kan bá tèmi jẹ́ kọ́mọ kan kán mi lẹ́yìn àbúrò mi tí mo fi sí di site kó máa bá mi bójú tó bẹ̀ àṣẹ òun gangan ló máa pa mí tí bá fún lówó báyìí pé kó ra sìmẹ́ǹtì 10 ó máa ra 2. yes ẹnu ijọ́ mẹ́ta yìí tí mo wà leave tí bá ti jí láàárọ̀ báyìí ibẹ̀ ni máa ń gbà lọ pé kémi náà tiẹ̀ lọ bójú tó nǹkan tó ń ṣe ń bẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ló wá jẹ́ kí n mọ̀ pé báyìí nìkan ṣe ń lọ báyìí nìkan ṣe ń lọ ẹ̀rù bá mi máa fi decide pé èmi ò ṣe mọ́ mi ìwà jẹ́ kọ́mọ kan pa mí because máa tó padà sẹ́nu iṣẹ́ máa tó resume ń sìn ta ló fẹ́ máa bá mi lọ́bẹ̀. jíde má torí nǹkan tí àbúrò ẹ ń ṣe yẹn má torí ẹ sọ wípé ò ní continue pẹ̀lú sáìtì yẹn ò dáa sórí ó kàn pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a máa ní láti take it easy tóró ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ family because tó bá kàn lọ wò pé kò mú àbúrò ẹ kúrò bẹ̀ báyìí ó lè tún mú já wà láàrin ẹbí yóò bá ti jẹ́ kó yé wa wípé ojú olójú wọn ní kò lè jojú ẹni kò dé sẹ́ni tí wọ́n fún lọ́kọ́ báyìí apá ọ̀dọ̀ ẹ̀ ló máa roko sí o ti understand sórí the only advice tí mo lè fún ẹ for now ni wípé tó bá ti padà resume ìwọ náà máa gbìyànjú tó bá ti close kó máa yọjú síbẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan sórí dìmọ̀ tó bá ti ń yọjú síbẹ̀ yẹn làbúrò ẹ̀ náà máa wò pé ó possible kẹ́gbọ́n mi wá lọ́la o ó lè má wá lọ́la kó jọ̀tún la ló máa wá o so àwọn nǹkan yẹn ò ní jẹ́ kó náà fúnra ẹ̀ lè máa ṣe yánmayàmá tó ń ṣe tẹ́lẹ̀ yẹn á lè concentrate á dẹ̀ serious you understand so ó simple ṣáà take it easy kò yẹ ẹni tí mò ń sọ that's just it. well no problem tó máa ṣẹlẹ̀ rí jẹ́ kí n náà sáré ṣe àwọn kọ̀ọ̀kan tó fẹ́ ṣe you know my please very soon kájọ rẹ̀ bí sílẹ̀ àbí kí ló fẹ́. o ti dáńgà ọ̀rẹ́ náà fẹ́. ok bóyá kí n lọ sí kàntín yẹn. no problem jẹun. ok my brother o ṣe. ìwọ olókun ìwọ olókun kì í pọ̀sà ẹ̀jẹ̀ ń jayé pẹ́pẹ́ àríra ìwógi òsè orí adé ọ̀rọ̀ ní sunko òdùdú àrẹ sọ́wà lọ ọ ti sọ́wà bọ̀ ìpè ìtọ́mọ rí gbà. bàbá músẹ̀ adé ọ̀rọ̀ ní sunko òdùdú àrẹ sọ́wà lọ ọ ti sọ́wà bọ̀ ìpè ìtọ́mọ rí gbà. sórí n tó ń ṣe ọ ni pé nígbà tí wọ́n wà kékeré ọ̀wọ́ kankan nù sinimá Ògúndé wọ́n bá jẹ́ pọ̀ wò ní orin tí mò ń kàn ọ́ yẹ kọ́ ọmọ mú jó ni bọ́ọ̀ bá rí èrò ní hall bí wọ́n ti mọ̀ ń ṣe gbà àwọn sinimá táwọn ò ní sin ọ̀dà bíi àwọn Ògúndé ọ̀hún. èmi ò bẹ rojọ́ yẹn tíṣà Músẹ̀ wálé o. eribu ń ṣe wọn ni eléribu ni tíṣà Músẹ̀ ni. kí ló tó wá pórí bú ń ṣe tíṣà ọmọ mi. n ò ṣe ní pé bẹ́ẹ̀ báwo lòun ti mọ̀nà lé ṣé ìṣe pé owó wọn wá béèrè o. owó ló wá béèrè. mo mọ̀. owó skul Músẹ̀ dẹ̀ ni wọ́n dẹ̀ ro ọlá pé mo máa ń lọ pàdé òbí dáadáa ló jẹ́ kí tíṣà wọn wá sọ fún mi ní kúkúrú ṣáwọn ti lé Músẹ̀ o. sórí béèyàn bá fẹ́ yàwó ara tí wọ́n ti sọ nù pé kéèyàn kọ́kọ́ wò yín dáadáa kéèyàn tó fẹ́ yín ọbẹ̀ jù ọbẹ̀ gan ara bíbẹ̀ òsì rẹ ló sì fa gbogbo ilé nígbà tí wọ́n bá ti pe ìpàdé òbí àti olùkọ́ ìwọ ọlọ́kọ̀ọ́kọ́ bẹ́ débẹ̀ ṣé wọ́n nìkan ló bí àbáwò lọ́léèwé rí nígbà tẹ́mi ń bẹ́ sùkúù ní primary school tẹ́mi ń bẹ́ ńgbà náà wò bí wọ́n bá ní ká mú nǹkan wá sùkúù àwọn òbí tèmi èèfẹ́ mi o bó bá jẹ́ pé ó ku èèyàn 10 bí gbogbo skul wá ṣe tóun èmi wọ́n pẹ̀lú 10 hàn bókèèyàn 5 wọ́n pẹ̀lú 5 bókèèyàn 2 wọ́n pẹ̀lú bókèèyàn kan èmi ìtàn owó ni wọ́n sì torí rẹ̀ sọ pé kí wọ́n lé wa kó léwe. ó dà ẹ ṣe àti gbọ́ ẹ jọ báwo la ṣe máa san owó skul báyìí. ṣé lè tí ó ṣòwò yìí tó jẹ́ pé ojoojúmọ́ lọkọ̀ ń bàjẹ́ yìí síbẹ̀ láti rówó owó léwe san. mi ṣe kí mi gbọ́ ó dà tọkọ bá ṣe bákọ̀bákọ̀ tí mo tó yẹ pé kó lọ dá ọkọ̀ ìpadà fọlọ́kọ̀ kó wáṣẹ́ mi síwájú àbámúṣe òun wà mí o. Come again, what you say? mo ní kó lọ dá ọkọ̀ padà fọlọ́kọ̀ kó wáṣẹ́ mi síwájú. ṣé ìwọ ní wàá mọ ògùn káàkiri tí mo fi ọ̀pá owó kiri. kò kàn mí o ọmọ tèmi ò lè jẹ gbèsè níléèwé ọmọ mi ò lè jókòó sílé tó gbogbo nǹkan tó wá máa wá tó wá máa ṣe sí òun ni kò ṣe sí ó gbọ́ o má wà wàhálà mi o má wà wàhálà mi o. àmọ́ wọ náà arábìnrin àjọbímọ ni o ìwọ náà lè san o. wàá rí mi wò bí ìran bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹjọ́ wọn kí lọ sínú ilé mo fura sóbìnrin yìí o. ó dà wàá rí ìran wò ní ohun tí màá bẹ̀ pọ̀ wò ó àṣírí ẹ ti tú o mò ń bọ̀. àbótí mọ ibi tí mò ń kówó sí i. èṣù mọ̀ sí mi ọmọ ẹlòmíì ní ṣe. ojúmọ́ mọ̀ rí i gbọ́dọ̀ mọ̀
ṣe o. Olúwa ṣe o. Kó má tó lọ yọ ń bẹ̀ báyìí o. Tọ́jú rẹ̀ sí báyìí náà. Ẹ̀yin àkísà ní òpè. Mo notice pé shopping complex tó wà níbi Adigbe yẹn wọ́n ti parí ẹ̀. Mo wá rò pé bóyá kó bá mi pé agent wọn wọ́n ti fún mi ní shop kan bẹ̀ kí n máa fi ta àwọn ọjà kan àbí kí ló rò? Èmi ò rò wípé idea yẹn mi ò rò pé ó wà òkè at all. Why? The reason is this. Wàá lọ sọ́fíìsì láàárọ̀. Tó bá kúrò lọ́fíìsì nírọ̀lẹ́ wàá ṣe wá máa padà bọ̀ ní shop àti olùfẹ́ ṣí shop. Stress yẹn á ti pọ̀ jù. Kí ló dé? But ọkọ mi èmi kọ́ ni mo máa dúró ń bẹ̀ náà. Mo máa gba sales girl síbẹ̀ tí mo máa fún ní salary. Ọ̀hún yẹn. Ẹ bọ́dà, mo ti fi wọlé náà. Òye mi o. Wò kí ló wá dé tẹ́ ẹ lọ sí hospital? Yìí tẹ́ ẹ fi sùn sílé yìí ò lè ràn kankan. Ó wù mí láti lọ sọ sóòtù. Àwọn pé kò sówó lọ́rùn mi. Ó ṣe é ṣe mí ò ti ẹ̀dẹ̀ wáyé mi o. Mo lè ti pé dá mi pé títí nọ́mbà ẹ̀ ò lọ o. Nọ́mbà ẹ̀ ò lọ kẹ̀. Mi ò dẹ̀ wà ní kírẹ́dìtì o. Àbí ìwọ ní kírẹ́dìtì náà? Ó wà bẹ́ẹ̀. Mo wà ní wà. Ó ti ring. Kò gbé. Ẹ tún pé. The issue of cis girl or no cis girl, we have to be very careful. Torí Yorùbá ti jẹ́ ká mọ̀ wípé ojú olójú kò jojú ẹni. Ọ̀pọ̀ cis girls tó ń wò yẹn ọ̀rọ̀ gbèsè máa ń ṣẹlẹ̀ láàrin àwọn àtọ̀gá wọn tí wọ́n kàn déédéé kàn kó ọ̀gá wọn lówó tí wọ́n dẹ̀ sá lọ. And n ta dẹ̀ ń sọ nípa èyí, it has to do with money. Ọ̀rọ̀ owó dẹ̀ rí ó máa ń lágbára díẹ̀. Ṣé wàá yẹ kéèyàn ṣe business tó involve owó? At the end of the day kí business yẹn forí ṣọpọ́n kí wọ́n máa dá ẹ̀ lẹ́bi pé kí ló dé kí n tó kówó lé lórí. Okay. Mo ti gbọ́. Tó bá yẹ pé kò tó fẹ́ mi, mo ti gbọ́. Torí pé ọkùnrin ló wọlé àyà. Kò gbé. Ẹbí kí ló ń ṣọmọ yìí torí Ọlọ́run? Ẹ wo ọmọ tí mo pè sí tó ń ring. Ó sọ fún mi pé ó ti switch off. Ẹ kí ló ń ṣọmọ yìí? Ṣé bó lè yẹ kó gbọ́ nǹkan tá a máa sọ kó tó di pé bí ó ṣe wọ́n wọ̀ràn báyìí? Ẹ wò ẹ fi ọ̀rọ̀ dá mi pé sílẹ̀ o. Ẹ jẹ́ ká máa gbé dáàdì lọ sí hospital. Bẹ́ẹ̀ ṣe ní ẹlẹ́ẹ̀lẹ́ yìí. Ó dé yíwá sùn kọ́ máa lọ kú o. Ẹ̀rù ń bì mí náà. Má bínú o. Mo notice pé bí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn fóònù ẹ̀ ń ring ọ̀tún ò gbé. Kí ló ṣẹlẹ̀? Call yẹn wà important ni. Ẹni yẹn ti ń disturb mi látàrí tó yẹ pé call tí mo fẹ́ gbé ni má ti gbé. Kò wà important ni jàre. So ẹni yẹn ń fi fóònù dà ẹ́ láàmú látàárọ̀. Ó ń pè ẹ́ o ò dẹ̀ gbé call ẹ̀. Ó ti yé mi. That means àwọn ti bí nìyẹn o. What do you mean? Àwọn ti bí ọkọ mi. Ó yẹ kó mọ̀ mí pé èmi ò kí ń lójú méjì. Ojú kan báyìí dàdá mi máa ń ní. Láti wàá tó ti fẹ́ mi, ṣé orí mi pẹ̀lú ọkùnrin mi rèé ni?
you are right but àmọ́ náà tèmi rè any cost tó bá ti ń wọlé máa gbìyànjú láti máa gbé because of àwọn cost yẹn náà owó máa ń tẹ̀lé ẹ̀yin kẹ̀lẹ́ fẹ́ gba ṣọ́ọ̀kì ibi kan láti ti máa rówó abẹ́ẹ̀kọ́. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ yín ti yé mi but kọ́ọ̀tù owó yìí kò ṣe kọ́ mi lówó kọ́ yìí kò wà important tó bá gbé tó wà important máa ti attend sí kò ṣe tó lówó. àwọn ti yé mi. omi ìpè tí àwọn contract yẹn ní company yìí fáwọn wo ni ẹ ta ni company wo ni ẹ di what di jet investment di jet àwọn wo ni di jet hello. Oh my God. Ọ̀gá ṣe mo sọ fún yín. Àwọn wo ni wọ́n jẹ́ DJs investment? Orúkọ yẹn rí náà. Ọ̀gá dábì kó ló ṣiṣẹ́ yẹn o. Òun ló lo orúkọ company mi fi gbàṣẹ́ yẹn. Dàmípé. Dín yẹn gangan ni. You mean same Dàmípé? Yes sir. Dàmípé company wa mi. Oh ní sir. Oh, Dàmípé Jẹ́ntọ́lá. Bẹ́ẹ̀ni sir. Jet. Jẹ́ntọ́lá jet. Kí ló fọ́ ni? Sorry sir. Get out! Sorry sir. Madam, owó tí dókítà ní kẹ́ wá wá ń kọ́. Owó yẹn náà la ṣe ń wá because mo expect èèyàn kan tó bá ti dé a máa lọ sanwó yẹn. Ẹ wo time ni. Ó dà pé ẹ láìka láìsàn tẹ́ gbé wá o. Ó yẹ kí mo pé hospital yìí kò ń ṣe tìjọba. A mọ̀ bẹ́ẹ̀. Ẹni tẹ́ ń retí tẹ́ bá retí ẹ̀ títí tẹ́ ẹ bá rí ẹ jáde kẹ́ wúwo lọ so that dókítà máa lè bẹ̀rẹ̀ treatment lé lórí. Máa wá owó yẹn. Ẹ máa wówó lọ. Ẹ̀yin lẹ mọ̀. Kí ló ń ṣọmọ dá mi pé ọ̀hún torí Ọlọ́run nínú bẹ́ẹ̀ la ti ń pè látàárọ̀ tí ò lọ yìí kò lọ. àwọn aṣọ dáadáa ni. òun màkọ́lá wà ń wò ó wo aṣọ bá ṣe dà sí ni. ní kíni. eléyìí lè mi fẹ́. ní kíni. iwájú aṣọ tí mo kó lé àwọn aṣọ dáadáa ni. ṣé wọn bá àwọn aṣọ tẹ́ ẹ kó lé yìí lè fẹ́ fi gba irú kí tó dáa tó yìí. torí bàbá yìí ò wọlé mi ṣe fi gbà pààrọ̀ ó kàn wà nílé tó useless bẹ́ẹ̀. ẹ wo tẹ́ bá fẹ́ gba pààrọ̀ tó dáa kì í ṣe aṣọ tẹ́ ẹ kó lé yìí ló gba eléyìí bẹ́ẹ̀ bá fẹ́ gba àwọn òkè báyìí ẹ wá original coupon léèsì tó dáa ẹ wò sẹ́rí lè tó bá rè eléyìí ẹ wò. bẹ́ẹ̀ni ló pẹ̀ ṣe máa fún mi lélẹ́yìí sí. ìyá tó fẹ́ gba pààrọ̀ a ní kì í ṣe mi ò mélòó la sọ tẹ́ ẹ kó lè tẹ́ tó fẹ́ gba rí eléyìí ẹ wò kó lè ṣeéṣe o. ẹ ó dára ẹ fún mi lélẹ́yìí ẹ fún mi fẹ́ máa fi pọn mi ni ẹ fún mi bẹ́ẹ̀. torí jọ́ mi ni o ibi àwọn aṣọ tẹ́ kó lẹ́yìn kó gba kejì o. ṣé ẹ máa bá lára mi ẹ má wọrí ẹ ṣe o. àánú rọjú. mo ní pààrọ̀ ẹ ṣe. ó ń gbà pààrọ̀ o. ẹ ṣe gan. aṣọ tó bá ti gbó. ilé náà ṣe pọ̀ mi.
àbí àṣàlẹ̀ ká ṣe òṣì kò sínú ilé gbogbo ẹ̀kọ́ ìjà àti ìgbà. ẹkú àtàrọ ṣe ẹ̀rí aṣọ ilé ni. around this time of the night ní ojúmọmọ ló ń jẹ búrẹ́dì àti mẹ́mẹ́ ṣèṣì. ẹ̀rín gbà tí ó sọ bẹ́ẹ̀ nílé mọ́ mo lọ gbà wí ilé ìgbọ̀n ni kò sí owó kankan lọ́wọ́ mi torí ẹ̀ náà ni. ìlú àṣà náà rẹ I am seamless I am very 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 seamless so ìwọ ọwọ́ owó tí ọ fi sí ọbẹ̀ tí ìwọ odindi ìyálélé sọ fẹ́ sọ́ra rẹ di ìyàwó tata ti yọ ni bíbẹ̀ tí mò ń wá ọ̀ ní sebẹ̀ ọ̀ gbowó ṣúgà ọ̀ gbowó yọ ọ̀ gbowó mọ́gí ọ̀ gbowó kerosene lọ́wọ́ mi. ṣé o dá mi lókòwò ni àbẹ̀wò ni campaign after election tó ń ṣe. ló wà sánú pẹ̀lẹ́. ìwọ náà pẹ̀lẹ́. kò sí láburú. ẹ wá gbẹ̀rún. yé kí ni kí ló ṣẹlẹ̀. kò jẹjẹ bẹ́ẹ̀. kí ni. kò jẹjẹ bẹ́ẹ̀. kí ni. dákun. ọ̀rọ̀ àrí sokoto Kampala dákun sí ìsèpá ti kìbomi ọtí fọ̀ báyìí. èmi ò wọ ṣòkòtò jẹrẹ mi ìfọṣọ kọkọ lẹ́nu kí ló kọ́ mi pẹ̀lú fọ ṣòkòtò. mo bá ń ṣeré kéde owó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ owó ni mo sọ fún ọkọ bẹ́ẹ̀ bọ́ọ̀bà fẹ́ gbọ́ lẹ́rọ̀ kọ́ gbọ́ lélẹ̀ owó ni bẹ́ẹ̀. owó ń bẹ́ẹ̀ níbo. money is the day there. ìwọ náwó nulẹ̀ yìí bàbá Musẹ ní mo lọ gbà wí oúnjẹ lẹbi ń padà náwó nulẹ̀ yìí. owó ojú egun ni o owó ojú egun ni o èmi mo mọ iye wàhálà tí mo ti ṣe ń gbòòrò kó ló di pé mo tu oúnjẹ o láti bí ìjọ mẹ́rin lówó ti wà bẹ́ẹ̀ o. ẹbí wa mọ inú àjọ tẹ ẹ kó sí i. ìyàwó sẹ aṣọ nùgbọmọ rí sábà mọ sọ bá a ma sọ sẹsẹ bẹ́ẹ̀ ti fọ mú mi báyìí aṣọ Kampala kan báyìí tí wọn wọ mọrùn ọtí mọ bá ń kó mùsùlùmí ọsẹ pé kò fọṣọ. ìmọ̀ àwọn mọ̀ pé ó wà ní Kampala yìí máa ti fi gbá parọ́. What? yé ohun onípàrọ̀ yìí máa ti jẹ lọ láyé mi o èmi máa ti fi gbá parọ́. lèmi gbá parọ́. yé gbogbo owó dákunjẹ sọ fún ọ̀dà rẹ̀ fún àti play na stop it oje kíni ká ti gbogbo dákun sọ̀rọ̀ gidi oje ọ̀ lè gbá parọ́ ọ̀ lè gbá parọ́. wọn fọ owó báyìí sílẹ̀ o ọ̀ lè gbá parọ́ sẹ́. mo dáràn. àtúgbà tí ọmọbìnrin fẹ́ fi tẹ̀ kú bá mi lórí ọdún. mo dé ọmọkùnrin ti jẹ lọ́mọ mi lára. ibi owó gbà wá ló gbà lọ́mọ òfowó kànga ní kànga. mo dáràn. ibi owó gbà wá ló gbà lọ́mọ òfowó kànga ní kànga. mo ti bá wọn lé. bí wọn máa pa. yára máa kú ọ máa kú ọ máa kú ọ sọ ìgbà mi o. mo sọ́tọ̀. ẹ bá wọ́n sẹ̀ yàmú. máa kú ọ Adike jókòó. Wọ́n ní mi ò jókòó. Mi ò yẹ sọ ìkà ni ẹ́. Ọ̀dájú èèyàn ni ẹ́. Tí èdúró náà, ṣé ọmọ yìí pé tí ìbá epo ojú ọ̀dájú èèyàn? Nígbà tí bàbá ọmọ ìtàrí ẹ̀ ò yá, tí ò jẹ́ kí ìyàwó ẹ̀ débẹ̀. Nígbà tó dẹ̀ wà lọ́jọ́ kìíní àná tó náà fẹ́ fẹ́. Tó bá pẹ́ mi ò fọwọ́ sí mo mọ̀ pé ò lè rí fẹ́. Mo ti wá gbẹ́ ẹ lẹ́yìn tó bá wá fi ẹyín yẹn gé mi jẹ. Àbí bẹ́ẹ̀ kọ́, ìkà ni ẹ́ sẹ́. Mọ̀ mi ṣe tí mo. Ọlọ́run ló sọ kankan. Dúró ó lè gbọ́ ọmọ mi, mo dẹ̀ máa ṣọ́ ara mi fún ẹ. Jẹ́ kí wọ́n sọ kìíní kan fún ẹ. Ṣé orí bàbá ọmọ yóò gbọ́dọ̀ kú o? Bàbá ọmọ yóò gbọ́dọ̀ kú. Tí bàbá ọmọ ìbá kú, tí ó bá kú, gbogbo ilé yìí pátápátá ló máa run sí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, ẹran ni mò ń fọwọ́ gbà ò kì í ṣe gungun. Mo jẹ́ kó mọ̀. Wo ní ìrànwọ́ ọ̀dájú èèyàn? Wọ́n rẹ̀ kó mọ̀ fún mi jọ. Ó rẹ̀ kú ọ̀rọ̀ náà. Tẹ́mi pé tó bá sọ anything bẹ́ẹ̀ tó bá sọ gbọ̀ngàn bẹ́ẹ̀ lórí ọ̀tá jọ ń fà yìí kò sára tìbí ní dáfẹ́ tán kí ni problem ẹ̀ náà no sọ fún mi kí ni ìṣòro tó ní mo sọ fún mi pé bàbá yìí sick wọ́n ti pè wá lójú sí bàbá yìí wọ́n rí kí ìṣòro lọ kí ìṣòro tó ní. Wọ́n ní mi ò lè lọ àbíṣe nǹkan mi wà ń bẹ̀ ni. Dẹ́mi pé
ìwọ sọ wípé òní lọ ó sì dúró lórí pọ̀ ní lọ yẹn ṣé orí gbà súnibúni ni ẹ́ ṣé orí wípé asúnibúni ni ẹ́. jọ̀wọ́ tó yọ lọ́hùn kí ló kún ẹ̀ ṣé bí ìrìn ni bàbá mi wọ́n ní ìrìn lọ fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ kú síbẹ̀ kó kú síbẹ̀ yẹ kò sọ ní ìsìn tó fi sọ wípé òní lọ sí bàbá yẹn sọ́mù ìnà. mo ní lọ́pọ̀ ẹgbẹ́ mi ò lè lọ àbí ṣé ìkọ́ mi wà bẹ́ẹ̀ ni. sọ́mù ìnà pé kí ló ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí n kò kọ́ sọ́mù ìrìn fáwọn yìí òní lọ mo lè bẹ̀rẹ̀ kí ló ṣe ẹ̀rù sọ́mù òní lọ ọ̀ sọ́mù ìrìn fún mi. àbí jọ ọkọ mi kí ló kún ẹ ṣé bí mi lù bá mi. wọ́n sílẹ̀. kò sí wàhálà. ṣé wọ́n ti bínú ni mo ní ìrẹ̀lẹ̀ lọ́mọ ìrẹ̀lẹ̀ lọ́nà kí ló kún ẹ pẹ̀lẹ́ bí mi ṣé bí mo ní ẹbí mi àbí ṣé ìkọ́ mi wà bẹ́ẹ̀ ni ṣé dandan ni ó ṣe wù mí nìyẹn o. ṣé dandan wà bẹ́ẹ̀ ni. nǹkan tó lè máa ṣẹlẹ̀ sí omi because mi ò understand ó ṣe gbogbo ilẹ̀kùn sílẹ̀ mo tún pè láti wàá tó ti láti ọ́fíìsì kò bí ìkọ́ mi but ibo ni Yomi lè lọ látàrọ báyìí tó lè ṣe gbogbo ilẹ̀kùn lé sílẹ̀ ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ ọ Yomi. Because I'm busy. Nọ́mbà bìsì tí èèyàn bá ń pèèyàn tó dẹ̀ ring tó wá ń kọ busy definitely ẹnìyẹn ń kọ́ ọ̀tẹ̀ ni. Ẹ káàsán. Ìgbà tó kọ́ yín jáde láàárọ̀ yẹn ni kí n fún yín lẹ́tà ìmọ̀. Ibo ló sọ pé òun lọ? Àwọn sọ fún mi o, wọ́n ti jáde nǹkan bí àwọn àna rẹ̀. Ok, ẹ ṣé gan. Ẹ ṣé. Lẹ́tà. Kí ni Yomi fẹ́ sọ pé mo ṣe fẹ́ o tó fi fún àgbègbè òkú òní lé mi ò ṣe ọmọkùnrin yìí náà kí ni mo ṣe fún gbogbo àbí tó lè mo ṣe ń pè tó ń kọ́ fún mi oh my god kí ló ṣe ọmọkùnrin yìí kí ni mo ṣe fún Simba mi ò ní. ṣé lóòótọ́ ni nǹkan tí mo gbọ́ wọ́n ní bí bàbá ẹ̀ ṣe wà lọ́sibítà tó ò lọ bẹ̀ ò lọ ọkọ ẹ̀ tó tún lọ bẹ̀ tó tún lọ wò wọ́n lò tó bẹ̀rẹ̀ sí ní bọ́kọ ẹ̀jà pé kí ló dé ṣe ránṣẹ́ ni ṣé bàbá ẹ̀ ní kí ni tiẹ̀. ẹ wo mọ́mì tó bá jẹ́ pé ọ̀rọ̀ tẹ pè mí sí nìyẹn ọ̀rọ̀ yẹn le díẹ̀ because ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò yé àwọn èèyàn ni nítorí àwọn èèyàn mọ nǹkan tó wà láàrin mi àti bàbá mi. kí ló lè wà láàrin wa àti bàbá ẹ̀ tí bàbá ẹ̀ máa wà lórí àìsàn tó ní lè débẹ̀ lọ wò bó ti lè wù kó rí bàbá ẹni ni bàbá ẹni òun ló ṣe bí ẹ ó wá lọ síbẹ̀ kó lọ wò kí bàbá ẹ̀ kó jẹ́ wípé bóyá àbí pé ó rọ lápá ó gbọ́dọ̀ ní kí n ṣe bàbá ẹ̀ kó máa rìn báyìí ni mo sọ bàbá ẹ̀ ló sì jẹ́ wá filẹ̀ ó lọ sọ hospital kó lọ wo bàbá tó bí ẹ lọ́mọ èmi kàn sọ eléyìí ni o torí bó ṣe súnmọ́ wa ni o tó
tó bá yẹ pé kì í ṣe bó ṣe súnmọ́ ọmọ mi bẹ́ẹ̀ ṣe jìjọ ń ṣe ló lè jẹ́ kí n pè é nígbà tí mo gbọ́ táwọn èèyàn ń sọ ìwà tí ò bójú mu ni kò dáa rárá tó bá rẹni sọ fún ẹ òun ni mo sọ yìí kò dáa. ẹ ṣe gòmà tó bá jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ nìyẹn mo promise yín pé màá lọ wọ́n lọ́sibítù everything dẹ̀ máa change. màá lò sọ bẹ́ẹ̀ kò sí wàhálà tí mo torí ẹ̀ pé ẹ nìyẹn. ẹ ṣe mà èmi ti fẹ́ máa lọ. ó dáa. sẹ́sán màá wá yẹ níta. ẹ ṣe mà ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀. àbí ṣẹ̀sán ṣé ohun tí mo sọ yẹn kò make sense ni. mọ́mí sùúrù ni ọ̀rọ̀ àǹtí dá mi pé èmi náà ti sọ̀rọ̀ títí wọn ò dáhùn bóyá ìgbà tẹ̀yìn àgbàlagbà tẹ́ ti dá sí báyìí bẹ́ẹ̀ wọ́n á gbé gbèsè lórí ẹ̀. òun ló mọ̀ èyí tí mo lè sọ náà ni mo ti sọ yẹn wo wá lọ síbi tí mo fẹ́ràn ìjà rẹ̀. gbà lọ́kọ̀ fún múlíkà ní kó bá mi fi ra ṣáwá àtọ́ náà torí ọ̀la ni Àbíkẹ́ ń padà sí Dubai mo dẹ̀ fẹ́ tètè gbé lọ mọ́ gbogbo nǹkan tí mo fẹ́ gbé lọ fún kó bá mi fi ra kí lè gbé lọ fún má pẹ́ o má pẹ́ rárá. dókítà sọ fún mi pé òun ò lè fún yín ní treatment kankan mọ́ àfi tá a bá san owó tó kù nílẹ̀ kò dé sówó ọ̀kan lọ́wọ́ èmi báyìí. ẹ̀ẹ́dẹ̀ ló bá dá mi pé náà dá mi pé awúwo ọlọ́nà kan lọ adé sàn. ta ló ń jẹ́ bẹ́ẹ̀. dá mi pé ọmọ mi. dá mi pé àbí kí lẹ̀ ń sọ dá mi pé tó jẹ́ pé ọmọ pọ̀ bí ọsàn bọ́ ni dá mi pé tó jẹ́ pé mi pè lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ dá mi pé kò gbé fóònù mi nígbà tó tún máa píkì fóònù mi ló sọ fún mi pé òun bísí kò sówó ọ̀kan lọ́wọ́ òun. ẹ wo bọ̀dá mi owó tí a deposit tí wọ́n fi ń treat yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi mọ ọmọ bíi tí mo wá owó yẹn dé dá mi pé ò fún mi ní kọ́bọ̀ o kò fún mi lówó kankan rárá mi ìdẹ́wọ́n bá yẹ fẹ́ ṣe é sìn. ẹ̀ẹ́dẹ̀gbọ́n tó mọ̀ ẹ́ ṣe yìí o èmi ò ṣerú ẹ̀ fáwọn òbí mi o ìyá Fúnkẹ́ mi ò ṣerú ẹ̀ fáwọn òbí mi why is she doing this to me. ẹ wo ẹ jẹ́ ká gbé ti ọ̀rọ̀ dá mi pé ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan bá a ṣe máa rówó yẹn gangan ẹ jẹ́ kémi bọ́ síta kí n lọ wá owó yẹn kí n tètè lè wá kó fún dókítà kán lè máa báṣẹ́ lọ because mi ì fẹ́ kẹ́ ẹ kú báyìí o. ẹ ní kú ẹ túbọ̀ sì máa jẹun ọmọ lágbára Ọlọ́run ẹ jẹ́ kémi wá owó yẹn lọ ṣó ti yé yín ẹ má ro kankan o ẹ má ro kankan o mo sọ fún yín o. mi ò ṣe nǹkan tó jọ báyìí fáwọn òbí mi ò dájú àwọn òbí mi báyìí. I don't know why she's doing this. Sir, all these things have been going on for quite some time now, but mo decide láti wà quiet about it torí most of the people in the office mọ̀ pé ẹ like me, but inú mi dùn torí pé ọ̀rọ̀ yẹn ó ti dé level tí a máa sọ̀rọ̀ síta láti gbogbo ẹ̀rẹ̀ tí rí bó ṣe rí yìí ṣe rọ́rọ̀ yìí sá. dúpẹ́ ọ̀rọ̀ wo gógó ló ń sọ. ọ̀rọ̀ yìí náà ni. ọ̀rọ̀ wo ló wà lẹ̀. Keep quiet. I'm sorry sir. Are you sick? Oh, àṣé lóòótọ́ ni wọ́n sọ wípé téèyàn bá gba adẹ́tẹ̀ láàyè ìṣẹ́jú kan ó máa run gbogbo ìlú ni ìgbà wo ni ò ní kó àrùn bá ìlú o gbogbo ètò ti ṣe ní complain sìn tá à ń praise ẹ lọ́tún lọ́sì ó fẹ́ fi ìṣẹ́jú kan ó fẹ́ fi kó gbogbo ẹ lọ ìwọ ń fi ọ̀bẹ ẹ̀yìn ó fi ń jẹ mí níṣu nínú complain abẹ́kọ̀ if you say anything again ibi ni màá ti pe ọlọ́pàá tó máa wá arrested dànù what's your problem? Get out. Get out. You can go. Go. Ọ̀gá, ẹ wo ọ̀rọ̀ yìí ó ní serious attention. Ìwọ̀n bá pé mo mọ̀ pé ẹ̀ láìkè mi, ó ló máa ń jẹ́ kí n dákẹ́. Ṣé rí ọmọbìnrin yẹn? Ó máa bá ilé iṣẹ́ ìjẹmọ́ yín lórí o. A lot of things. Ẹ ṣé. Thank you. Go.
everything lọ smooth. Nǹkan ẹ̀kan tí ò lọ dáadáa láyé mi ni wò. But I don't understand. Kò yé mi. Mi mọ reason tó máa fi kúrò nílé. O lọ sọ́fíìsì. O lọ sáwọn ibi tá ti ń ṣe fàájì mọ́. O tún wá pa gbogbo fóònù ẹ. Kò sí contact kankan téèyàn lè fi reach ẹ. I don't understand. As a matter of fact, nọ́mbà tó tún wá fi pè mí lẹ́yìn tí mo fi wá síbí mi ò ní nọ́mbà ẹ. Jídé, mo appreciate gbogbo effort ẹ. But àwọn Yorùbá máa ń sọ ọ̀rọ̀ kan. Wọ́n ní ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Màá explain everything fún ẹ ní tó ṣe láàrin mi àti ìyàwó mi. But before yẹn, kí ni nǹkan tí o fẹ́ mu? Bàbá! Sá! Kí lẹ fẹ́ sà? Omi tí ìwà òkè. Ẹ̀yin kọ́ mà. Náà tó wà òkè. Ọ̀rẹ́ àwọn kan fẹ́ sọ mí lẹ́nu ṣùgbọ́n kí n lọ wà láwà. Kọ́nà kó ṣàánú fún wa ni. Ìyàwó tí mo ní sílé, mi ò mọ problem tó ní, mi ò mọ nǹkan tó ń ṣe gangan. Mi ò mọ kí ni tó wà láàrin òun àti bàbá ẹ̀. Honestly, báwo ló ṣe èèyàn ní kí n ò decide ọkọ̀ wà ní ìwé òfé o. Mo fẹ́ lọ ní bàbá ìyàwó mi rẹ̀. You understand? Ó lè lọ síbẹ̀ ìgbà tí mo padà lè máa rìn tó tí ìyàwó mi fi ojú mi rí. Kò síjà tí ò bá mi jà tán, kò sọ̀rọ̀ tí ò sọ tán. Mo lè béèrè pé kí ló ṣẹlẹ̀, kí ló wà láàrin wa àti bàbá ẹ̀, kí ni nǹkan tó pa yín pọ̀, kí ló dé tí o fi ń ṣe báyìí sí bàbá yẹn. Kò rí nǹkan kan sọ fún mi o, kò rí anything sọ àtọ́. Ẹ má bínú sá o, ẹ ṣe béèrè lọ́wọ́ wọn pé kí ló rí lè ń fa nǹkan tí wọ́n fi fẹ́ kẹ́ lọ sọ́dọ̀ wọn parent wọn. Yes, kí ni. Jídé, my dear, àfi sùúrù lọ́rọ̀ ọmọbìnrin yẹn. Àfi sùúrù ni mo béèrè lọ́wọ́ ẹ̀ títí pé kí ló ṣẹlẹ̀. Kò tó bá pẹ́ bá wa wà nínú ilé ni ẹ̀ understand nǹkan tí mò ń sọ. Èyí tó tún wá worst rèé, bàbá yẹn tún wá sick. Mo dẹ̀ sọ fún wípé okay fine, ó ti mọ̀ pé bàbá sick. Lọ yọjú sí bàbá yẹn. After all, bàbá yẹn ṣáà ni ìyàwó mi kọ̀kọ́ lọ o. Ó wá dé level tí àwọn ẹbí bàbá yẹn wá sí ọ̀dọ̀ mi tí wọ́n ń sọ̀rọ̀ sí mi pé mi ni mi ò jẹ́ kí ìyàwó mi lọ yọjú sí bàbá yẹn. Honestly, woman yẹn sọ dèdè ọ̀rọ̀ sí mi, wọ́n á pè á kí ni gbogbo orú kan báyìí torí Ọlọ́run. Ní nǹkan tí mi ò mọwọ́, tí mi ò mẹsẹ̀, tó kàn ń jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ sí mi báyìí. Mo wá wò pé okay, the only solution tí mo lè ṣe, tí mo believe kó lè solve issue tó wà nílẹ̀, ò ní pé kí n fi lílẹ̀ fún. Kó máa dá nìkan ṣe róṣóróṣó, kó máa dá nìkan rìn, kó máa dá nìkan yan nínú ilé yẹn. Torí ẹ̀ mi ò lọ sọ́fíìsì mọ́, mo change gbogbo numbers mi. Torí ẹ̀ jẹ́ pé ìgbà tí màá fi pè é yẹn, another number tí mo ṣe rà, ó ní mo lò láti fi pè é pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ rí o. Jídé, ó lè jí bẹ́ẹ̀ ṣe rò lọ. Ẹ má bínú sá o, ẹ bá máa ṣe bẹ́ẹ̀ yẹn, mo rò pé kì í ṣe pé tẹ bá fi lélẹ̀ fún wọn ní next solution. Ẹ mọ̀ kò sí brain mélòó làwọn obìnrin ní, kò dẹ̀ sí gbogbo ọpọlọ tó wà lórí wa kò lè tó tẹ̀yìn ọkùnrin. Bóyá àwọn èèyàn máa ń sábà sọ́nà pé bóyá torí àkì máa ń bomi sórí ló máa ń join mọ́ problem wa. Ẹ lọ́pọlọ ó máa affect dáadáa púpọ̀. Anyway, àfi sùúrù ṣá, Ọlọ́run á ṣàánú fún wa. Bọ̀ ọ̀rẹ́ mi, nǹkan tí o ṣe yẹn náà kò tí ì pọ̀ jù lóòótọ́. Because téèyàn bá fẹ́ resolve nǹkan, ọgbọ́n kan náà lèèyàn máa lò. Ẹ ṣáà lè jọ wà nínú ilé kẹbẹ̀rẹ̀ sí argue. But I need you to do me a favour as a friend. Ó máa wù mí, ó dẹ̀ máa dùn mọ́ mi inú tó bá padà lọ sílé. Wọ́n fi ìyàwó ẹ̀ lẹ̀ fẹ́ mi. I will talk to her. Àwọn ọ̀dẹ̀ mọ́ gẹ́gẹ́ bí ọmọ tó máa ń gbọ́ ọ̀rọ̀ sí mi lẹ́nu, ó máa gbọ́. Well, mo ti gbọ́ nǹkan tó sọ, ìyẹn ò le. But if you fẹ́ travel, that means tí n bá dé láti travelling, òun la ṣe máa mọ ta fẹ́ ṣe lórí ìyẹn. Ṣé internationally ni àbí locally? All of the above. Mo ga o. But nǹkan tí mi ṣáà mọ̀ nípa, I want you to go back home. Dá mi pé ọmọbìnrin dá mi pé gbẹ̀jọ́ ń rìn. Ó ti tójọ́ mẹ́ta tí mo ti rí. Ṣé o ti kúrò ládùúgbò yìí ni? Mọ́mí, wàhálà tó ṣẹlẹ̀ sí wọn báyìí ó lágbára gan-an. Kí ló ṣẹlẹ̀ sí? Wọ́n mà ti fún wọn sákìlẹ̀ tàbíṣẹ́. Kí ló ṣe? Kẹ́ bọ́ ṣe ṣàlàyé, wọ́n ní ọ̀rọ̀ táwọn ò mọwọ́ táwọn ò mẹsẹ̀ ni. Mọ́mí, mi ò bí ojú lásán ní ọ̀rọ̀ wọn o. Èmi ìbá sọ bí a kẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́, bí a kẹ́ ẹ pè wọ́n, kẹ́ ẹ mú wọn lọ sí ọ̀dọ̀ pásítọ̀ ṣọ́ọ̀ṣì yìí.
wo ọkọ mi ṣẹ̀san mi ò tẹ́mi gan ń rò lọ́kàn ju gbogbo wọ̀nyẹn lọ tí mo dẹ̀ ní ṣe jù yẹn lọ ìwọ náà ràn lọ́wọ́ bí wọ́n bá ràn lọ́wọ́ èmi àti wọ́ ìkọ̀kọ̀ náà jọ ni wá inú mi ló ti jáde èmi náà ni mo ràn lọ́wọ́ yẹn mo lọ ọ̀dọ̀ pásítọ̀ mi ò ní má mú lọ tó ti yẹ mo lọ síbẹ̀ ọlọ́run àdé ṣàánú ẹ̀ ó bá jẹ́ èèyàn náà ló wà ní díẹ̀ onítọ̀hún má kú mọ́ wọ́n wá sàkẹ́niṣẹ́ abájọ mo wò pé mi ò rí láti fi jọ mẹ́ta mú lọ tó ti gbọ́ mo lọ bá pásítọ̀ èmi gan pé pásítọ̀ lórí fóònù tó ti yẹ ọlọ́run aṣáánú gbogbo wo omi yẹn ní kíákíá tó bá ti fún ni kò tí ó dà dábì pé ní orúkọ mi lẹ́yìn tí àwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ni mo rí pé ọ̀rọ̀ wọn kì í ṣojú lásán ó ní mo fi ṣàlàyé fún mọ́mì ni mọ́mì fi ní kí n mú ọ wá sí ọ̀dọ̀ yín. tí ọ̀rọ̀ bá rí bóyá rí àdúrà náà la máa gbà torí kò sí tó kọjá àdúrà ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Olúwa ṣamọ̀nà wa wà pẹ̀lú ẹlẹ́dàá àmín. járe pàdúrà Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. arábìnrin kí ló dé tí ẹ̀ ń tàpá sí àwọn òbí tán bí yín. pásítọ̀ mi ò tàpá sí àwọn òbí mi o àkọ́kọ́ ìyá mi ti kú ó ti pẹ́ díẹ̀ sẹ́yìn bàbá nìkan ni mo ní àmọ́ ṣe rí bàbá tí mo ní kún mi mọ́ mo ṣe fẹ́ sọ sà bàbá mi ó ti ṣàwọn kankan tí ò dáa sẹ́yìn nítorí pé nígbà tí màmá mi wà láyé bàbá mi ṣe àwọn nǹkan tí ò dáa gangan tó pọ̀ sí ìyá mi ìdí nìyí sà. Gàlílò kan ló ní wọ́n fẹ́ ṣe pàtísà rẹ̀. Mo ń wò pé irú aṣọ wo ni ká wọ̀ bóyá wáìdì nìkan báyìí tàbá kìíní Adéolú tàbá dá yẹn. mi ò ní lè lọ. Kí ló dé tó nílé mẹ́kà wọ́n jọ pé wá kọ́ ni. Plan to change there is an important. ẹjọ́ sáré bó ní ibì kan tó wà tẹ́fẹ́ lọ́njọ́ ẹ̀. ibì kan wà tó wà important ṣe é pé mo ní láti. kò sí kankan tó wà important bí ìbọn ló fẹ́ gbé jáde o ti sọ fún mi gẹ́gẹ́ àti bí mo fẹ́ lọ bí kan tẹ́lẹ̀. ọ ti jábọ̀ fún mi. mo mọ̀ pé mo ti sọ. ìwọ gẹ̀ mo kúrò ń bẹ̀ ṣẹyẹ mi ò ń ṣe. rẹ wà nílé. mo wà nílé mo kàn ní kí n rest díẹ̀ ni. ìyàwó dádì ẹ. dádì mo ní kí n wá bèrè lọ́wọ́ yín pé kí lè máa jẹ kí n bá yín pípẹ́. gbọ́ kí ni wọ́n pípẹ́ fún wa. mo ti wà òkè. ṣe máa wà òkè wà á lè máa ṣe sọ nǹkan tó máa jẹ kó lè pípẹ́ àpọ̀jà rẹ. ìsàlẹ̀jọ ilé ni mo wà òkè. sweetheart ó pẹ́ náà látàárọ̀ ṣé o mọ̀ pé màá jẹun lọ. pẹ́ ẹ̀yin fún ẹ̀rọ mi ṣe ni. èmi mo ránṣẹ́ bẹ̀ tó yẹ kó rántí pé at least màá jẹun. látàárọ̀ tí mo ti lọ kì í ṣe iná lẹ́rọ mi ṣe ni kí ni problem yín náà tẹ́bí bá ń pa ìṣẹ́ ọmọ yín wà nù ilé ẹ̀ lè sọ pé kó bọ́ sí kíṣìn kó ṣoúnjẹ fún yín ni tẹ́ bá dẹ̀rọ̀ pé ẹ̀ lè jẹ́ kó ṣoúnjẹ fún yín fún ara yín bọ́ sí kíṣìn kẹ́ ṣoúnjẹ fún ara yín náà. kí n bọ́ sí kíchìn. ẹ kú jókòó. mọ́mí. mọ́mí. madam ẹ máa ní sọ̀rọ̀ ṣùtì àti pé nǹkan tí mo wà wọn gbogbo ìyá tẹ́ jẹ pátápátá lọ́wọ́ wọn ìyá ọmọ ilé jẹun ẹ má kà fún anything ó ti yẹ yín ó wá dọwọ́ yín o ṣó ti yẹ bẹ́ẹ̀ nísìn owó bí ẹ̀yin ò lè bá wọn ṣàgídí rárá o níṣẹ́jú kan ẹ má ṣàgídí rárá bí àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣo lórí burúkú tó máa ń káàkiri yẹn tí yẹn kò ná gidi o Àyìnlá Ọmọwúrà kan ni ó ní agídí òṣèlú lè ọkọ ìwà rẹ̀ lẹ̀ ló yọ ọkọ nínú ìwà rẹ̀ lẹ̀ má fi kọ́ ìṣọ̀kan yìí. àmọ́ kí ni mo ti ṣe tó di pé kó máa fún mi ní gbàjú ìgbàmú gbà ní gbogbo ìgbà. ilé àròyé ṣe ń ṣiṣẹ́ nìyẹn ẹ̀bọ̀ra burúkú tí ń jẹ́ látọ̀ pa onílé kọ́ngùn ọ̀nà ọ̀run èṣù láàlú òbí ní ikú bó ṣe ń wọ̀ kìnìyẹn. ẹ ra wa. ìyàwó mi gbogbo ọ̀rọ̀ tí èmi àtẹ̀gbọ́n mi lọ sọ lórí ọ̀rọ̀ ìmọ̀ ṣòkòtò ìwọ ṣáàtì fi ṣoṣù kò fi para.
fi aṣọ orú ẹ̀ hàn lè fi ṣòro ẹ̀gbọ́n mi ẹ̀yin náà ẹ̀ yọ ọmọ ibo ti ga tó ó di pé bí àyè wa tún gbá ìyàwó yẹn bẹ̀rẹ̀ sí ìnà. ibo lẹ tí ì ṣeré dé tó fi di onílùlù bọ̀dá mi ẹ wò ó kù díẹ̀ káàtó ẹ wọ ọmọ ló ti dàgbà báyìí náà ti ga tó yín lórí dúró nígbà tẹ bá ń na ìyàwó kí lẹ fẹ́ káwọn ọmọ yẹn máa ṣe ẹ̀kọ́ wo lẹ fẹ́ kọ́ wọn ẹ̀wọ̀ ẹ má ṣe irú nǹkan bẹ́ẹ̀ wọn mi ẹ̀ṣọ́ ara yín o ìyàwó mi má bẹ̀rẹ̀ ṣe sọ́kọ́ ó yà wá lọ́kọ́ náà kí n lọ. tá a bá fẹ́ kí nǹkan dá bó ṣe máa rí náà. ẹ wá bí àná oníṣẹ́ ọlọ́run oníṣẹ́ ọlọ́run. dá mi pé àgbo nìyẹn wà. dá mi pé bọ́sì ta ti yanjú ọ̀rọ̀. Màámi, ẹ má fi ìrònú ṣe ráyé léṣe o. Èdè fi dáàdì sílẹ̀ sí tiwọn ìjọ nítorí Ọlọ́run. Mọ́mí ẹ jọ̀ọ́, ṣé ti gbọ́? Onímọ̀ ronú kí n fi dáàdì sílẹ̀ sí tiwọn. Kí n lè fi dáàdì sílẹ̀ sí tiwọn. Bọ́kọ mi ni o, kò lè máa bínú sí mi kí n máa wò ó ràn. Mi ò sọ pé wọn kì í ṣọkọ yín, mo mọ̀ kọ́kọ́ yín ni wọ́n. Àmọ́ ṣé ẹ máa bá wọn fa anything tó gbé máa ronú? Mi láì mú tẹ̀wá ẹjọ́ ìjọ láti ṣe ìmúdùn yín. mo ti pẹ́ ju ilé tí mo ti lọ yẹn ṣé ìgbà wo ló di pé o fẹ́ máa control movement mi ǹjẹ́ o la bẹ̀rẹ̀ gbogbo yẹn bẹ́ẹ̀ yẹn ǹjẹ́ o ló di pé kó máa control movement mi now àbí o fẹ́ mọ̀ bàtí jáde fẹ́ mọ̀ bàtí máa wọlé what's your problem are you my mother ìgbà wo ló di kó máa control movement mi. ẹ sà. àbó òde gbọ́ nǹkan tó ń bá mi sọ ni. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ṣe rí àwọn obìnrin yẹn ní àpọ́nlé ni wọ́n ẹ jẹ́ kéèyàn pọ́n wọn lé ṣe rí nǹkan tó ń béèrè yẹn wọ́n máa ní reason tó fi ń béèrè ẹ dá wọn lóhùn dáadáa. mo tí wọ́n máa sọ nìyẹn bí ọ̀rọ̀ ọ̀dẹ̀ next time okay tí o bá ti fẹ́ dá sí ọ̀rọ̀ tó bá dẹ̀ mú Genesis àti Revelation ẹ̀ má máa dá sí mọ́ so you shut up because you are a fool you've always been a fool okay jẹ́ kí n kọjá. olùkọ́jà. ọ̀gá bẹ́ẹ̀ni sọ́ni sọ́ni mọ́mí ọ̀gá ẹ̀yọ́ mọ́mí dáàdì. ọ̀gá ọ̀gá ti polisi àgbẹ̀ náà ẹ̀ sà. ẹ̀jọ̀ mi wọ̀ mọ́mí gbogbo mọ́mí máa ti kí bàbá ti kí bọ̀. ẹ bá mi gbé wọ̀ ẹ bá mi gbé wọ̀ ẹ bá mi gbé wọ̀. mọ́mí sàwọ̀ lọ́wọ́ sàwọ̀ lórí. mọ́mí dáàdì ẹ bá mi gbé wọ̀. arábìnrin ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà ni àwọn ẹ̀dá tí Ọlọ́run dá máa ń hu àwọn ọ̀wà míì bí ìgbà pé èèyàn kan ṣe nǹkan kan sí mi tó yẹ kọ́ Ọlọ́run gbẹ̀san àmọ̀gbà tó Ọlọ́run ò gbẹ̀san mo fẹ́ gbẹ̀san fúnra mi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ló máa ń jẹ́ bí ẹ̀bi torí kò sẹ́ni tó lè gbèjà Ọlọ́run Ọlọ́run tó fẹ́ kọ̀rọ̀ ìníyànjú ló yẹ kẹ́ ẹ wá síbi nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ni pé ẹ wá bàbá yín lọ kẹ́ ẹ lọ làjà pẹ̀lú wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run bí ẹ bá ti rí ìyọ́nú bàbá yín ohun gbogbo á bẹ̀rẹ̀ sí lọ sí déédéé kò ní sí wàhálà mọ́ ní agbára Ọlọ́run nǹkan tí mo tún fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni pé mo fẹ́ mi mọ̀ bóyá mi àti bàbá yín lè ríra torí ọ̀rọ̀ bíi mélòó kan wà tèmi àti wọn fẹ́ sọ. mo ti gbọ́ sá màá try màá lọ rí sí i. Brad David mi mọ̀ bóyá ẹ lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ. tèmá kàn try láti gbà wọ́n ní àmọ̀ràn àti dá mi pé ẹ try láti ṣe nǹkan tí àwọn pásọ̀ sọ fún mi kí ọ̀nà yín lè là ọgbọ́n ọlọ́wọ́n fún yín lókun àtàgbà. pásítọ̀ mo ní kí wọ́n sọ fún yín pé mi ò ní lè wá sí night duty lálẹ́ sí. kò sí wàhálà àmọ́ ẹ ṣì dúró alọ́rọ̀. ẹ sà a ti fẹ́ máa lọ sà. ọ̀dà bá mi kí mọ́mí ẹ̀ ok o ara sì ok o aláwọ̀ wà pẹ̀lú yín. Brad David ṣé o sì tẹ̀lé lẹ́yìn wá sí fíjì lálẹ́. òfò ni ọlọ́ọ̀ ó yẹ kó lọ darapọ̀ mọ́ àwọn tó máa ń ṣeré orí ìtàgé ẹ̀ ní ọlọ́ọ̀. You're welcome. ọ̀gá ní ẹni ká yọjú sí. Yes ẹ tí mo fẹ́ kẹ́ arrest ni. Stand up. Ọ̀gá àjọ ń sọ̀rọ̀ sí. Stand up. wo lè ajúbolè wo bó ṣe rí gbogbo àṣírí ẹ̀ títú ohun tẹ́ ń bò pátápátá àṣírí ẹ̀ títú ìwà àti kejì orí ìranù yẹn sọ pé ẹ̀ ti sálọ
nítorí pé mo mọ̀ kó ṣeé ṣe kí ìwọ náà sá lọ ó ní mo ṣe dìlé ẹ̀ síbi kò dẹ̀ síbi tó lọ o kò sẹ́ni ìgbà tẹ́ fẹ́ wọ complain ṣé mo bá ṣe wọlé kò sí nǹkan kan so kò síbi tí mi ò lè trace yín sí láti bí ìdókè òkun kò síbi tí mi lè wáyé dé àbí gbogbo tó ṣe tí ẹ fi jẹ́ kí n lé ọmọ lọ́mọ kúrò bí gbogbo ọ̀rọ̀ tẹ́ pamọ́ gbogbo àṣírí ẹ̀ ti tú níwọ̀ àti day one tí mo ti rí ẹ ká ní kì í ṣe pé nǹkan tó wà lórí ẹ tí mo rí pé mò ń rí lò ń bẹ́ẹ̀ ni spirit mi ò bá tiẹ̀ ṣe àwùjọ mi I don't know that's why tó fi ra bẹ́ẹ̀ ni pé mo yé tẹ̀ àṣebi tó máa gbẹ̀yìn sí ni ẹ mú lọ. try kó pọ́n ẹ lé officer. yes ma let's go. ọ̀gá. ẹ wọ́n yẹn ṣe mo ní ká ti yàn mú. idiot. owó eré ok èmi fún àmì máa tẹ̀ ẹ́ débẹ̀ sí. ẹ lọ sọjọ́ ẹ lọ kí ló tó àwọn mọ́tò yẹn sílẹ̀ tó ọ̀nà ẹ̀ sílẹ̀ sí mo bọ̀ sí. ọtí ìyàwó mi ń fojú mi rí lórí yẹn o. mo observe the last time tí mo wá sí ilé yín bẹ̀rẹ̀ náà mo kàn ra gbójú kúrò pé at least àwọn pàdé níbi tá a máa ti lè sọ̀rọ̀ dáadáa too bad ọ̀rẹ́ ò sí in charge o. obìnrin ò gbà bẹ́ẹ̀ mo rí bó ṣe ń bá ẹ sọ̀rọ̀ ó dá kó nǹkan lọ̀gá nílé bí kankan lẹ́yìn. nǹkan tó dẹ̀ ń ṣe mí ni pé kí lè má dàrú kí nǹkan má bàjẹ́ nǹkan tá a ti ń tò láti bí ọdún mélòó kó kàn má dòjijì kó dẹ̀ kí gbogbo ẹ̀ break because mo mọ̀ pé tí marriage bá break àwọn ọmọ ló máa ń suffer. ọ̀gá o ilé kankan ò break lọ́bì kankan tí ilé kan bá tutù jù wàhálà ni you need to warm it up ránṣẹ́ ó ń ṣe máa wọ́ ẹ lójú àwọn ọmọ wọ́ ẹ lójú àwọn ọ̀rẹ́ jẹ́rìí ara mi wá ṣe gbé wá bẹ́yẹn wá kàn láǹfọ̀tì kan ní gbàyì ojú ẹ máa dànù. kí n nà. nínà kọ́ stage by stage ìgbájú first tó bá tó wá sọ pé ó prolong matter ló máa di nínà òun kò àti mọ̀ pé òun kọjá ààyè òun náà kò mọ̀ pé òun kọjá ààyè òun gbogbo ètò ìṣe yẹn á wọ ẹ lójú àwọn ọmọ tó bí fún ẹ á wọ ẹ lójú àwọn ọ̀rẹ́ jẹ́rìí ara mi àti inú oyún lèmi ò ti gbàgbàkúgbà kò sóbìnrin náà tó lè bá mi dánrọ́ ẹ̀ wò mi ò ráyè ránu. ẹ jọ ẹ má bínú o ṣé ẹ lè bínú sáà tí ń bá dá sí nǹkan tẹ̀ ń sọ. why not ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n why not. ẹ̀yin àgbàlagbà lè máa sọ pé nǹkan tí ò dáa kò lórúkọ méjì kò dá náà ló ń jẹ́ ṣẹ̀rí tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tó ń sọ pé ìyàwó yìí ṣe yẹn nǹkan tó ń ṣe ò dáa lóòótọ́ ìwà burúkú gbáà náwó yẹn but èmi ò bá advice pé kẹ́kọ̀ọ́ fẹ́yàwó mi. gbogbo ètò tí ń sọ̀bọ̀ yẹn ṣì dá level oníyàwó kejì yẹn no. nǹkan tèmi rò ni mò ń sọ. àwọn tá à ń ṣe tá à ń dọ́gbọ́n gan-an tí mo mú ẹ káàkiri mo mọ bí mo ṣe máa ń manage ọ̀rẹ́ aláṣiṣe ló ń mà ti ṣe ààrẹ kò ń ṣe ti oníyàwó kejì ní ọ̀rọ̀ tó wà nílẹ̀. okay I rest my case. ó bẹ́tà. ìmọ̀ràn ọ̀rẹ́ mi yẹn lèmi ṣáà tẹ̀lé tí gbogbo ẹ̀ sórí bó ṣe rí i. alàgbà ẹ̀bà má ti gba ìmọ̀ràn rẹ. ilé tó ti ń ládùn tó ti ń lóyin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá fún ara yín ẹ lọ bu ìkorò sí i torí pé ẹ fẹ́ tẹ̀lé ìmọ̀ràn tọ́rẹ̀ fún yín. nǹkan tẹ́ ẹ ṣe kù díẹ̀ káàtó ẹ̀bà má ti hùwà bẹ́ẹ̀ yẹn. gbogbo àná la dẹ̀ mọ̀ pé ọkùnrin kọ́kùnrin tó bá fẹ́ ní àlùbáríkà nínú ilé ayé ẹ̀ kò gbọ́dọ̀ gbọ́wọ́ sókè pé òun lu ìyàwó òun. a lè ṣe ká má rí nǹkan ìbínú ṣùgbọ́n tí a bá ti rí nǹkan ìbínú ó ń láti ṣe kí ni o ó ń láti fi sùúrù sí ni. ohun tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́ a ní rí wàhálà mọ́. ẹ máa súnmọ́ Ọlọ́run gidigidi ẹ máa gbàdúrà láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ mo dẹ̀ ní ìgbàgbọ́ pé Ọlọ́run náà ọba oníyọ̀nú jùlọ á dáríjì yín. ní ti dá mi pé mo rí i pé ìyàtọ̀ ti wà ńbẹ̀ ló jẹ́ ká rí yín lórí ìjókòó báyìí Ọlọ́run á wà pẹ̀lú wa Ọlọ́run ní fi wálẹ̀. pásítọ̀ òun ni ẹ ṣáà bá mi bẹ̀ kó dáríjì mi dáadáa délẹ̀. Daddy, please. Hello? Báwo ni? Irọ́ ni o. Are you serious?
Oh my God, hallelujah. Okay, máa pè é padà later. Ó ṣe gan ni. Pastor, mommy, daddy, ṣé wọ́n ti ibi iṣẹ́ tí wọ́n ti sack me the other time? Wọ́n ti pè mí sí pé kí n wá resume jọ Monday. Bẹ́ẹ̀ ni, wọ́n tún wá ń jẹ́ kó yé mi pé àwọn tó kó bá mi ń gbà yẹn, àṣírí wọn ti tú. Praise the Lord. Hallelujah. Abẹ́rẹ́ iṣẹ́ Ọlọ́run. Ṣé wàá rí i pé ìdùnnú tí wàá ṣubú lu ìdùnnú fún wa? Torí pé àwọn tó léwọ̀ kó òǹbí ṣe ń jọ yẹn tí wọ́n rò pé wọ́n ti ṣe tiwọn tọ́lọ́run fọwọ́ lẹ́rán tó ń wò wọ́n wọ́n ti pè é padà pé kó wá bẹ̀rẹ̀ ṣe. Ọkọ ẹ̀ náà tó ní tò òun ò ṣe mọ́ òun náà tún ṣe kí ni ó ti gbà ẹ̀ padà. Mi kàn lè jẹ́ kó gbọ́ ni mo ti gbọ́ mọ́ gbogbo ẹ̀ sì di ṣíṣe lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Ní orúkọ Jésù. Àmín. Olùwàgbọ́ ọpẹ́ wa. Àmín. Àbúràgbà ìwà. Àmín. Yára pàdúrà. Ilẹ̀ tó pa òṣìkà ohun rere àti ìbàjẹ́ ó ti lè bàjẹ́ pátá. Kíkà tó kẹsàn-án ìwà aburú àti ìṣẹ́gun. Kílẹ̀ tó pa òṣìkà ohun rere àti ìbàjẹ́ oríṣẹ́ níbi ń sáré kíákíá. Kíkà tó kẹsàn-án ìwà aburú àti ìṣẹ́gun. Ọlọ́run máa ṣọ́ mi àti jẹ́ mi bá ń ṣọ́ o. Ẹlẹ́dàá tó láyé mi ìwọ nìkan mo gbójúlé. Kílẹ̀ tó pa òṣìkà ohun rere àti ìbàjẹ́ o. Kíkà tó kẹsàn-án ìwà aburú àti ìṣẹ́gun. Ayé o wọ́n burú o, wọ́n lé wọ́n rorò. Wọn ò mọ bí ká ti ń dùn ní àfi kó ṣọ́ mi lọ́wọ́ wọn. Kílẹ̀ tó pa òṣìkà